wáyé máa pọ́n ìrìn àjò láyé wáyé máa pọ́n olúkálùkù wá sáyé wá bá tiẹ̀ ní àìmọ̀kan ẹ̀dá láyé fi dàbí èyí o ẹ fúnra o kẹ má fi ìbò ṣọ̀nà ọmọge ìdààmú ayé pọ̀ ọmọge àsìkò. Ọ̀rọ̀ ayé kò máa jọra wọn kádàrá ṣàgbà ẹ̀dá òwẹ̀rà yé. Òkúta kínkínní kọ́ ní lẹ́sẹ̀ ó gbé ní ṣubú. Ó rọra ìkẹta tó máa mú màá nìyẹn. Mo lè mú 17 nǹkan kan sì ní í ṣe mí. Ó rọra kó má mú jẹ̀dí mi tán. Ta ń lo ògbòdò ta ń lo yín gbogbo tí ń bẹ lórí ìgbà rẹ̀ mi mo ní. ní kí ni. Ẹ̀mí mo ní. Sáà rọra. Àrùbá mi lọ. Rọra gbogbo ẹ̀ náà kúkú rówó. Ó ṣe ní rówó gbà ó gbowó tó ń náwó tí mo ti ẹ̀gún ó dùn mo ti wà nísìn kéré ilẹ̀ bá mi tí ń bẹ lọ́yọ̀ọ́ àkúkú ní nǹkan fi ṣe wọ́n kàn ń dalẹ̀ síbẹ̀ náà ni bí ẹ ṣe pè mí nù pé kí n wálé o àwọn tí wọ́n ṣe máàtì wọ́n ní abẹ́ rà owó lásìkò. Wọ́n fẹ́ rí máàtì síbẹ̀. Bẹ́ẹ̀ni. Tó túmọ̀ sí pé o máa gbowó láìpẹ́. Owó ti dé kí n kàn lọ sáyìn báyìí ló kù báyìí. Wo bí gbogbo ọgbọ́n ẹ̀ ló yé mi gbogbo ń pe owó ìsìkan mi yẹn gbogbo ẹ̀ ti yé mi máa rò pé o máa sun ọ̀dọ̀ mi lálẹ́ yìí o kò sáyé o. Ibo ni màá wá sùn. Wàá lọ sùn lé ẹ̀ nì. Èmi ibi ni màá sùn. Ní kí ni. Kí ni mùtá tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù mi mo ti fi ọwọ́ bí ó sì máa fẹ́ táyà hàn. Ìbọn bá ti dé. Kò sáyé lálẹ́ yìí o. Ibi èmi mo rí ẹ tó ń kí o lè yìnbọn síbí lálẹ́. Sẹ́rù rẹ̀ wá ń bọ̀ ni. Bá ló fún mi lówó gbẹ̀yìn. Àlówó ń bọ̀ náà mọ̀ sọ. Mi gbọ́ ìsìkan mi mọ̀. Ló fún mi lówó gbẹ̀yìn. Kí ni tí mo fi fọ́ mi lérí láti. Ibi mi lẹ̀. Ó ṣàdí bí mo ṣe kó nǹkan mi owó ló gbé dúró. Mo máa ṣe kíní láwìn kirikiri lẹ́nu ìfẹ́ mi. Òun ló mú gbogbo kíní mi látẹ̀kán sí. Òun mú jẹ̀dí mi òfin lówó mi lówó fún mi kan. Òun tó jẹ́ ọmọ ilé júbà ní sí. Sọ́rọ́ èmi náà máa mọ mi ní ẹ̀wà ni. Wèrè lè ti ra kíní kan wèrè lè ti wa tipa tó yẹ pé ìyẹ̀pẹ̀ òsì ní kó lọ́wọ́ páàkì síbí torí ògógóró ní 200 àti òmù. Yọ̀mọ̀ mọ̀ tó wọ́n náà mọ̀ pé oríṣiríṣi lọ lọ́wọ́ mi. Mo kàn láìkí ẹni. Bíbẹ̀ kọ́ mo láwọn tó tò báyìí tẹ́ pé bó bá yẹ nígbà yẹn máa gbóyún wọlé. Sọ̀rọ̀ pé ìrìn yẹn ni àwọn akẹ́kọ̀ọ́ ń sọ̀rọ̀ náà máa yọ máa sapá bá fẹ́ máa ṣe. Kò lè lọ mi ìfẹ́ o. Ibi ni màá sùn. Owó ló gbé dúró. Má fọ kínní yìí. Ó ń tẹ̀ papọ̀ ojú. Mo wó jáde ni àwẹ̀ mo wó jáde ó ti tó jọ́ mẹ́ta o. Kò lè máa ṣe kíní láwọn láti jọ yọ. Ó lọ sí oúnjẹ. Torí ibi màá sùn sẹ́. Owó jáde. Ọkọ mi. Inú bẹ́ẹ̀ ló tọ́jú ẹ̀ sí. Ìsàlẹ̀ ni. Ìsàlẹ̀ ni. Ó tiẹ̀ tó bẹ́ẹ̀ náà gbogbo kidnapping tá à ń gbọ́ lọ́tún lọ́sì kọ́nà ṣáà máa ṣọ́ wa. Wọ́n máa kidnap owó. Orílẹ̀-èdè ọ̀sán. Ó ga o. Ọkọ̀ tí àárẹ̀ àwọn tó wọ́n lọ́sàn-án lágbà látàrí kò sí sí ìwà ní ẹ̀rẹ́ kọ̀ọ̀kan tàbí ẹ̀sán. Orílẹ̀-èdè ọ̀sán. Kásán máa dà ní. Kásán yọ ọkọ̀ mi sọ́ra ìdè mà. Ní fẹ́ bá a rà. Ẹjọ́ ló ní èlé làwọn sọ ńláńlá yìí. Ọ̀sán ilé 50-50 naira, àwọn pín 200, ilé 200, tọ̀hún yẹ 100 naira, àwọn ilé 100 naira, èdè fẹ́ máa ń bẹ̀, ajẹ̀lọ́gẹ̀dẹ̀ náà. Ẹjọ́ fún láwọn ńláńlá àwọn tó tóbi bẹ̀rẹ̀ fún mi ní méjì. Gẹ́gẹ́ fún mi náà ní ápù náà kẹ́ fún mi ní méjì náà. Tẹ̀síṣẹ́ àwọn ápù yìí. Fresh apple gbogbo ọjà tó wà lórí mi fẹ́ mi ṣe ní látọjà ni fresh apples ni. Ẹ̀yin gbé máa láìkí ẹ̀, ó wà òkè gan tó dùn. Ẹjọ́ ṣé láyé yìí wà òkè ṣá? Ó wà òkè gan, ó wà òkè. Ẹ ṣeun gan ma. Èló wá lówó mà 500. Change o, ṣé mo á ní change báyìí? Change. Mo máa ti change máa mú màá ṣe patẹ́ ní bẹ́ẹ̀ ni. Ok, ṣé wọ́n ṣẹlẹ̀ mo ń lọ sókè bẹ́ẹ̀ sìn tí bá ti ń padà bọ̀ wọ́n á padà gba change ṣẹ́gbọ́n ẹ ṣe ẹ kọ́ ra jù. Àmì yóò ẹ ṣe o. Orílẹ̀-èdè ọ̀sán.
ìyá owó mi yàrá. kò sówó lọ ṣáà pé mo ṣe pàtẹ ni kí mo tà tó ń béèrè owó. àwọn mú mi ṣòwò ṣé bá pẹ́ mọ́ mi ni èmi ṣe máa mẹ́rin gbogbo àbá iṣẹ́ mi ṣe lé ni ẹ fún mi lówó mi náà láàkí ló bá ṣe é náà. ara ni báwo mo ṣe ṣíṣọ́ ìdókòwò yọ̀ náà báwo mo ṣe ṣíṣọ́ ìdókòwò fún mi láyè máa fún ẹ ní kò tí sówó lẹ̀. ṣé ni ibẹ̀ ọ̀rọ̀ mo dúró ní ìsinmi ìdílé tí ń tajà fáwọn èèyàn tó ń dá kọ́sítọ́mà lórí báyìí ni ó ti máa pọ̀ jù fún yín o ìyá ó ti máa pọ̀ jù fún yín o. máa fún ẹ lówó lọ́yìn fọkànbalẹ̀ máa fún ẹ fọkànbalẹ̀ máa fún ẹ. ọba padà wà ọjọ́ bá fún mi lówó mi màá gbogbo ìtẹ́kọ́lẹ̀ màá já ọgbọ ẹ̀wú o ṣé ń gbọ́. padà wá lẹ́sìn mi lọ sọ̀rọ̀ ajé kí ẹ sọ̀rọ̀ ajé. ẹ má wọlé ló pa àbọ̀ ló pa àwẹ̀ ee ṣáàkiri báwo. ṣé fẹ́ tó ní sí mi nìyí o àbí ìfẹ́ tó ní sí mi kọ́. bàbá yóò bẹ̀rẹ̀ wà wàhálà ti ṣẹlẹ̀ o. láàrin ìwà àti tani. láàrin ọmọ yín Báyọ̀ àtọmọ àbábábà. ọmọ yín Báyọ̀ ó lé ọmọ àbábábà lóko. àwọn ọ̀rẹ́ ní táwọn bá dáhùn pẹ́rẹ́ǹtì àwọn máa gbé lọ police station ni òun mo ní kí sáré wá sọ fún yàn. ṣé wọn lọ ọmọ tó ń sọ ni àbí bàbá ni ọmọ tí ń ṣe. ọmọ ọdún 8 wọ́n jà ọmọ méjèèjì jà ọwọ́ àrẹ́sì ọmọ tèmi lọ station. sẹ́ẹ̀lì tọ́lé mi kalẹ̀ sí. kémi fi sẹ́lẹ̀ kémi ọlọ́bí ọmọ méjì jà wọ́n àrẹ́sì níbẹ̀ ní kémi ọlọ́ kémi òkú òmí sẹ́. ó dà mo ti gbọ́. bóyá orí bàbá bóyá orí rẹ̀ dàrú ni yóò wá lọ mú ọlọ́pàá fi mọ́ ọmọ ọdún 8 ńbọ́ ló ti ṣẹlẹ̀ rí underage wèrè tiẹ̀ ń ṣe wèrè ń ṣe bábọ̀ ọ̀hún ẹ máa ṣe ra yín bó ti yìn ọmọ náà ni màmá bá kí láàárọ̀. ìfẹ́ kì í jà ìfẹ́ kì í bínú. bọ́bá jọ̀lá náà ni àbí kò sí tí mo sábẹ̀ ṣe sí mọ́nì. ẹ kúlé o. ẹ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. ẹ kúlé. Báyọ̀. mo ti gbọ́. Báyọ̀ dà. ṣé o sáré pé mò ń báyọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ó ní mo kúlé náà bí wọn náà rí pé mò ń báyọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ó sì ní sùúrù. ó rí pé mo wà lórí fóònù mo ń báyọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń ṣe ẹkúlé ṣé o ní mánà yìí. ẹ̀tẹ̀ bá receive call yẹn á ní kẹ́ má lè sọ pé káàbọ̀ kẹ́jẹ́ máa sọ̀rọ̀ tí ń lọ lórí call. Báyọ̀ dà. ó wà ní police station. ẹ́ ọlọ́pàá rẹ̀ ṣe. ọmọ olúwa police station. Báyọ̀. iná mò ń pọ̀ ọ̀rẹ́ mi kan sí. àwọn ọ̀sán yìí níbi iṣẹ́ ni mo wà nígbà wàá bá mi pé wọ́n fẹ́ fọlọ́pàá mu àgbà wọ́n sì fọlọ́pàá mu ọmọ ọdún mélòó olórí ibú bàbá ọmọ tó bí ọmọ òsì bàbá ìyá tó bímọ sẹ́ àwọn ọmọ méjì ń jà wọ́n ní ọmọ ẹ̀ fi òkò fọ́ ọmọ bàbá lójú ní bàbá wa ní àfi tí òbí ẹ̀ bá yọjú o bí ó bá yọjú o máa fọlọ́pàá mu eré mú pé ọmọ ọ̀pọ̀lọpàá wà làwọn ọlọ́pàá bá mú èmi mo sọ fún èmi mo tẹ̀ ní kó máa mú lọ pé ẹ sì èrè ni àwọn ọlọ́pàá fẹ́ mọ ọmọ ọdún 8 wọn ní kémi tẹ̀lé àwọn ọmọlẹ́mì èmi ó tẹ̀lé yín ẹ bẹ́ẹ̀ sì fẹ́ mú ọmọ ẹ̀ wọ́n bá ní táwọn bá mú lọ àwọn mú lọ sí wẹ́ẹ̀fìà kí wọ́n wá gbà mẹ́. ẹ gbogbo ní dànù sọ́hún járe kí lè sọ tí ò dùn lẹ́nu yìí ẹ lójú jẹ́ wọ́n wà police station ẹ jẹ́ sùn ẹnu ọ̀sẹ̀ síbí kí ló ń ṣe pèmí látàrọ pé ọmọ wà station Báyọ̀ kékeré yẹn mú lọ station ẹ wá sùn ẹnu ọ̀sẹ̀. lórí tiẹ̀ bá pé tí wọ́n bá jáde àmọ́ gidi tó ń ṣe kí ni wọ́n wọlé bá wọ́n ìfún. sọ wọ́n pè fún mi láti wọlé tàbí tí mo wọlé ní after 7 lẹ́wọ́n sún fi pópẹ́ jù lẹ́wọ́n sùn síbi pọ́pọ́ wọlé station. tí mo ti wọlé tàbí náà wọ́n jẹ́ bọ́ mẹ́lẹ́ wọ́n ti mú wẹ́ẹ̀fì àwọn ọlọ́pàá ní ọgbọ́n ọmọ ẹ lọ mi ò mọ̀ ń gbà wọ́n ní àwọn ọlọ́pàá àrẹ́sẹ̀ lọ wẹ́ẹ̀fì ṣé báyọ̀ ń tọ́jú ẹ̀ lọ́rùn kéèmọ̀ àwọn sáré kiri àdúgbò orí ẹ̀ ti dàrú. kò sí wàhálà ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣe ti gbọ́ ẹ̀kọ́ lẹ tẹ́ mo wọlé ẹ̀sùn ẹ̀nọ́fẹ̀ ẹ̀nọ́fẹ̀ ṣì síbẹ̀ ṣe ti gbọ́ ìkà òjẹ́ ṣe ọmọ tiẹ̀ bẹ́ẹ̀. Hello. ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin lẹ ń béèrè wa ẹ jókòó kí ló dé. èmi ni ìyá Báyọ̀ tó fi òkú fọmọ yín lórí. ìyá Báyọ̀ rẹ̀ Báyọ̀ tó fi òkú fọ́ ọmọ mi lójú ìwọ nìyẹn ìwọ ló bínú oṣù ọmọlẹ́dẹ̀ ẹ̀rọ ọmọ àbí ìbàbẹ́ ọmọ tó lè lálùbáríkà mo mọ ọmọ mi lọ sí station ni kò sí èèyàn tó lè ṣẹ̀mí láyè kí ọmọ kó bí lọ́jọ́ kan báyìí kó ṣẹ̀mí mo lè fọlọ́pàá gbé
máa lọ bẹ̀rẹ̀ ní níbi tí mo ti mú ẹ mú ká mú níbi pẹlẹbẹ ní pẹ̀lú ọ̀rọ̀ police station tí mò ń ṣe lọ́wọ́ káwọn ọlọ́pàá fìyà jẹ tí ìyá Yorùbá tẹ́ mi lọ́rùn màá ní káwọn Àmọ̀tẹ́kùn gbé táwọn Àmọ̀tẹ́kùn bá wá gbé tẹ́lẹ̀ fi Yorùbá ṣe Yorùbá màá ní kí sójà gbé àwọn gáárà wọn ọmọ ìyọ́nà wà nà ṣe léṣe bí wèrè bí wèrè. torí Ọlọ́run oníṣègùn èèmọ̀. ara ló lè mọ̀ yìí pé nínú ìkòkò dúdú ẹ̀kọ́ báyọ̀ ni ẹ̀kọ́ funfun ti jáde eléyìí olórí burúkú tẹ́ ń pè lọ́kọ fọ́gá wọ́n sọ pé kémi lọ ṣe nǹkan tó bá wù mí pé kémi lọ ṣe gbogbo nǹkan tó bá wù mí ẹ tó bá sì ní kí la ṣe òun la máa ṣe wọn. bá mi àìlédọ́gba torí Ọlọ́run tèmi ní kẹfà tó Ọlọ́run mọ́ mi lára ẹjọ́ nítorí Ọlọ́run a ní fojú sunkún ọmọ ẹjọ́ ẹ ṣàánú mi. ọ̀rọ̀ ló ń yọ ìdàlákọ̀ ọ̀rọ̀ náà ló yọ obì lápò bó ṣe wá sọ̀rọ̀ yìí mo rí i pé èèyàn jẹ́jẹ́ ni ẹ́ èèyàn dáadáa sí ni ẹ́ ọ̀rọ̀ tútù báyìí tó ń tẹnu ẹ jáde yìí òun ló máa jẹ́ kí n ṣàánú yín. àmọ́ eléyìí tó ń forí gbọ́ tó ní kí ni èmi ò ṣe kí lèmi ò ṣe á ti gbọ́ náà àgbọn nínú ìwé ìtọ̀ pé òun kọ́ ló bímọ yẹn fún torí pé tó wá pé òun ló bímọ fún ni ìka ọjọ́ ṣe bí ẹ ti ẹ̀ bẹ́ẹ̀ òwò ká lóun ló bímọ fún kò ní ló pé àwọn lọ ṣe nǹkan tá a fẹ́ ṣe. ẹjọ́ ṣàánú mi torí Ọlọ́run ṣàánú mi Ọlọ́run kó bàjẹ́ kó nǹkan tí nínú ẹjọ́ ẹ ṣeun. mo ṣe wá sọ̀rọ̀ tútù jáde lẹ́nu tó ń bẹ̀bẹ̀ yìí ká tó ti ń bẹ̀bẹ̀ yìí sìn ojúlórójú ṣàánú máa lọ station máa fọmọ ẹlẹ. ṣeun mo ti bá ná máa sán torí Ọlọ́run ẹ ṣeun gan. máa lọ station máa fọmọ ẹlẹ ẹ ṣeun gan. máa ti pe DP oko tó dọ̀hùn. ìbọn mi ló sọ̀rọ̀ tútù lẹ́rìn bàbá mi kílè mi fẹ́ ṣe ládùúgbò yìí ẹ wá mọ́kò ẹ lọ sọ́ọ̀lù ọmọ mi ẹ lọ gbọ́ orí Òṣùpá ni ẹ bá bọ̀ kọ́ láṣẹ ẹ̀rọ ìyá mi ni o ẹ̀rọ ìyá mi ni o ẹbí bá sọ kò làṣà ọmọ rẹ̀ àánú lówó dé. gbélé kí ló ṣe. mo ní bọ́bọ́ kí ló tó wá fi pẹ́ bẹ́ẹ̀ yẹn látẹ̀kọ́ tí mo ti pè é lórí fóònù pé kó máa sáré bọ̀. mo gbaṣẹ́ ni àwọn ṣẹ́ tirẹ́là ibẹ̀ láti máa rówó tá a bá fẹ́ táyà tirẹ́là kan báyìí 3,000 ni mo sì níbi 6 tí mo fẹ́ ṣe owó ìyìn mo wá ń sáré ṣe. pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀. bí mo ṣe ríra mi láàárọ̀ ìlélẹ́ yìí o. kí ló ṣe ọ. ṣé ní gbogbo orí mi ṣe ló lé gbára mi ń gbọ̀n gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. kí ló sọ lórí. àtó dàrú mo ní kí ló wá ṣe mí kẹ́ ń bá lọ sí kílíìkì ọ̀gbẹ́ ọ̀dọ̀ mi ṣọba lọ ṣe tẹ́sítì o èmi ti rò pé bóyá màlẹ́ríà ló ṣe mí kọ́ sáré bá gbé. ẹ ò bá ti mú kinní oníbà. irọ́ kò ṣe é kò rán mo ti ń lò láti fi ṣe mẹ́ta kò rán mo ṣe ní ìlọ kílíìkì. àbá lọ àbábọ̀ tẹ́sítì tọ́jú fún mi wọ́n ní mo ti lóyún ni. olóyún. òun bá tó sọ mí dà. gbélé dákun má bínú ìbéèrè tí mo fẹ́ bí ó yìí o ta ló ní tó lóyún. irú ìbéèrè àgọ́wọ́ ló burú ṣé mi ìrẹ́ lómi ilẹ̀ kí n tó pè é ibo ni mo bá ṣe kinní kẹ́yìn náà. ṣé ló lóyún. olúwa ó ṣe tó jáyé ògbórúkọ rẹ lẹ́nu mi. gbogbo wo àsìkò ìjókòó làwa yìí o ọmọ yẹn ń gbò mí ìgbòkúgbò ló ń gbò mí ebi ń pa mí mo fẹ́ jẹun ọmọ mi fẹ́ jẹun. bó ṣe lóyún ọmọ jẹun ní gbogbo tó bá fẹ́ jẹ kó sọ. bá mi ra ẹwà gọyìn ó yẹ kó bá mi ra ẹwà gọyìn kó bàtà sí lórí ẹ̀dá kó bá mi ra ẹ̀mọ̀ inú ẹran kó rọ alẹ́ lórí ṣùgbọ́n mo dẹ̀ ra búrẹ́dì sí náà. mo ti gbọ́ má gbọ̀n lóhùn mọ̀ ọ́n gbọ̀n lóhùn sọ̀gbọ́n má jẹ́ nìkan kọ́ mọ̀ má jẹ́ nǹkan tó mọ̀ mọ́ pé nǹkan kan sí ọ ọ́n gbọ̀n lóhùn. gbọ́ lè bọ̀bọ̀ wá ó gbàgbé láti bá ra lucozade àti soft drink minerals minerals àti lucozade náà sí jẹ́ kí búrẹ́dì ẹ̀ kó gbóná jọ búrẹ́dì ẹ̀ níní bọ́lí bọ̀bọ̀ wá gbàgbé. kí tí máa ṣe yàn mí. bára kínní tìlẹ́gbẹ̀ẹ́ nítorí ìrọ̀lẹ́ bára máa là. yóò tutù ní tí máa rà sí. irọ́ kó má bàa máa dààmú náà ní bára máa lálẹ́ àti ewédú kó bá rẹ ẹran sọ̀rọ̀. bọ́lí bọ̀bọ̀. àdùkẹ́ kí ló dé tó ń ṣe báyìí kí ló dé tó ń ṣe yan bí ọ̀ka mo ti gbẹ̀ ní bàbá mo ti gbẹ̀ ní kọ̀kọ̀ èyí gbọ́dọ̀ náà ló ń sọ kò díẹ̀ sọ nǹkan tí kò yẹ fà ilé tó ń wò jọ̀rànjọ̀ràn èmi tí mo nínú èmi tọ́lọ́hún jogún ẹ̀ fún mi ó kàn tó bí jọ̀rànjọ̀ràn báyìí ni ẹ kò sí èèyàn kankan tó ń bá mi dénú ẹ̀ mi ò níyàwó lé kò dẹ̀ ṣe tó mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà ni kì í ṣe fẹ́ ẹ̀tàn ni mo fẹ́ lò. chief protection mo gbọ́n ni mi ò lè gbà chief kò possible tá a bá ń sọ gbogbo ẹ̀ sókè ní gbangba ìgbé lẹ́bẹ̀ẹ́ ló bá ti máa fi lélẹ̀. sórí kò sí nǹkan tí ò possible kò
kò sí nǹkan tí ò possible sórí lọ́rọ̀ ọlọ́kọ́dé yẹn tọ́kọ ẹ yẹn a máa wá nǹkan tá a máa ṣe sí yẹn a máa wá nǹkan tá a máa ṣe sí tó bá dẹ̀ kó ti bímọ ọmọ ọ̀ṣà ọ̀hún. mi ò lè ṣe é possible mi lè fọkọ mi lẹ̀ kí wọ́n fẹ́ yín ṣé kò sọ̀rọ̀ lọ ṣé kò tẹ̀ ṣe pè mí nìyẹn sà. ẹrù kan mi but ẹ mọ̀ pé nǹkan tó bá yẹ ni ló yẹ ní kan ò yẹ díẹ̀ máa fọkọ mi lẹ̀ wọ́n á fẹ́ yín sà kò possible. ṣé pẹ̀lú àjẹ́ àní onígbà anything tó bá fẹ́ ọ̀dà tí ìdè fún ẹ blanchett. ara ṣá ewu ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ṣe pè mí ló jẹ́ kí n máa bọ̀ mo fọjà mi sílẹ̀ ni ẹ wo ẹ jẹ́ kí n máa yọ̀ǹda mi báyìí torí Ọlọ́run ẹ jọ sá kó possible sá ẹ kàn tí ẹ jọ má bínú. Bàbá Báyọ̀. Bàbá Báyọ̀. ó sáré kí sàṣì pé mo sùn ṣẹ́tì mi dìní tó ń pè mí báyìí bí ẹni tó dákú máa sọ̀rọ̀ ẹ lọ bóyá pè mí tí mi dáhùn yẹn ó yẹ kó mọ̀ pé mò ń gbọ́ mi ò dáhùn ni ìwọ máa sọ̀rọ̀ èmi ń gbọ́. Bàbá ìṣọ́ ẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ́ bọ́ládùn wo wàhálà tí mo ṣe lórí ọmọ yẹn tó fi jáde station ẹ máa pè mí jókòó báwo ni gbogbo wàhálà tí mo ṣe tí mo fi ń lọ tí mo fi ń bọ̀ ẹ máa dá sí i kò yẹ kó rí bẹ́ẹ̀. kí ni mo fẹ́ béèrè ṣé bó ti yanjú ẹ ó ti fàlà sí o máì kí n tàn fún ara ẹ ló fàlà sí àbíjọ́ ẹ̀ ń bí wàá ikọ́ ni wọ́n ń pa òwe lálálálá tí ó mọ̀ pé òwe tó pa ẹ ó nítumọ̀ sí mi ọmọ Yorùbá ni mí mo gbọ́ Yorùbá dáadáa ó sì yé mi bẹ́ẹ̀ ni mo sọ fún ìwọ ń sọ fún mi wípé ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe bọ́rọ̀ inú nìyẹn. ohun tó ń sọ fún mi directly ni wípé tó bá jẹ́ mi ni mo ní ọmọ yẹn màá tọ́jú ẹ̀ ó ti sọ fún mi pé mi kọ́ mo bí ni èmi náà ti gbà pọ́ mi kọ́ mo bí jẹ́ kí n sọ fún bí mo ṣe wà yìí ọ̀rọ̀ tèmi kọjá màá lọ pa àwọn fámìlì jókòó wọ́n máa bá ọ sọ̀rọ̀ pé ìyàwó ọkọ ẹ̀ ṣàṣemáṣe mi ì ṣàṣemáṣe intentionally mo fún yàn lóyún. dáadáa mo ti fún yàn. àwọn trust yẹn lè ṣe rẹ̀ ní àwọn trust yẹn àì lè ṣe fún mi lóyún kẹ. mo ti gbọ́ máa trust mi lọ ebi ń bà tó bá dénú ilé yìí èmi ò lé ọ sún mi torí mi lè lówó tí màá tún fi gbalé kí n gbalé kí n máa sanwó rí kí n tó máa gbalé mi fóbìnrin mi torí ẹnìkan irọ́ mo ti fún yàn lóyún yóò sì kó wá nílé ẹjọ́ máa gbé bójú ọlọ́mba bẹ́ẹ̀ mo sọ níjọ́ ọlọ́mba kára àpò lórí fún mi bọ́ọ̀bá sì lórí fún mi mi ò lé ọ bọ́ọ̀bá lé rẹ̀ kò sí tó burú nù ẹ̀ àjẹpọ̀ ọjọ́ mo ojú nìyẹn. ẹ fún bèèrè mi lóyún. máa kọ́ Bàbá Báyọ̀ sọ́dọ̀ orin barista fún wọn. Bàbá Báyọ̀. ọkùnrin ò máa lọ́rùn òun ti fọ́kún bèèrè mi lóyún ó jẹ́ sọ bẹ́ẹ̀ just like that. Àdùkẹ́ nǹkan kan máa jẹ́ káyé fún mi lánàá ṣífù kan wá sí bíbá ìlànà wọ́n bi mí pé wọ́n ní ṣèmi ni ẹ̀gbọ́n ìyá Báyọ̀ mo ní èmi ni jọ kí ló wà láàrin wà tí ṣífù yẹn. ṣífù kan máa ń pa mí lẹ́nu wá sọ́dọ̀ yín lánàá ó sì nǹkan láàrin àti ṣífù àǹtí mi wọ́n máa wá sí ṣọ́ọ̀bù mi máa bá mi rè so ọdún ìnà níwájú ilé àti Ọlọ́run tí wọ́n bá wá ìgbà mi tó bá rè so 3,000 wọ́n lè fún mi ní 5,000 kọ́ ni kí n máa mú 2,000 tó kù sí lọ ìgbà mi jẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá àti pé tọ́jú àwọn wọ́n máa ń bá Báyọ̀ ṣeré wọ́n máa fún lówó so kò sí nǹkan kan láàrin wa pàṣẹ ọdún ìnà wọ́n ask me out o èmi ò gbà ní o. Àdùkẹ́ ó ṣe máa sọ fún irú náà yẹn pé kò lè wọ́ọ̀kì pé ò lè fẹ́ Àdùkẹ́ kí ló ń ṣe òde wíkọ̀ bùkún kó sojú rí ẹ̀ náà Àdùkẹ́ kí ló ń ṣe ẹ̀ irú náà yẹn sọ pé òun fẹ́ fẹ́ olówó wà ní tó sọ fún mi pé òun fẹ́ fẹ́ tí ì jẹ́ kí inú ẹ̀ máa dùn kó wá sọ fún mi pé àǹtí màá bẹ́ẹ̀ ni nǹkan ó wá sọ fún mi pé Àdùkẹ́ kí ló ń ṣe ẹ̀. àṣẹ ẹ̀ mọ̀ ẹni ìfẹ́ ṣì ṣé ra pílẹ̀ ọkọ ni mo wà ní kí wọ́n á fọkọ mi lẹ̀ kí n fọkọ mi Bàbá Báyọ̀ kí n filẹ̀ kí n lọ fẹ́ ṣì. Àdùkẹ́ ilé ọkọ ni ó wà ṣé olórí burúkú ọkọ yẹn lòún pè lọ́kọ ọkọ ìfọ̀gánáísà tẹ́ pé kó ní kó fẹ́ táyà 50 naira 100 naira ibi tọ́kọ ẹ̀ wọ́n wẹ̀sì dé ọkọ tó gbèrè tó gbé sórí tó sọ pé ọkọ ẹ̀ níbi tẹ́ pé gbogbo nǹkan ní ilé kò sí kankan tó ń bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ lóòótọ́ píhàn ló ní ilé ayé láàrin ọkọ àti obìnrin bọ́tọ́kọ ẹni ìrírí tiẹ̀ láyé mi ọkọ tó pé ìwọ fún ara ẹ̀ tó jẹ́yàwó tó sọ pé ọkọ tó sọ pé kíní àbí ọkọ nílẹ̀ kọ́ máa pè ní àwọn kọ́ máa pè wọ́n lọ́kọ èyí wá ti áùtù pé òun fẹ́ fẹ́ odindi olówó wọn sọ pé òun ò lè fẹ́ ó máa fẹ́ ṣìfù o èmi ò lè fẹ́ ṣìfù o máa fẹ́ ṣìfù má pàtì ẹ̀dùn náà wọ́n ní pé kó sẹ́ǹdì àkáǹtì nọ̀bẹ̀ pé òun fẹ́ fún ẹ ní 500,000 ẹ kí n fẹ́ fi ṣe ó kele gbé pẹ̀lú sùúrù ó sàn lọ́dọ̀ tèmi
ẹ kí ni 500,000 rẹ̀ ṣe ọjọ́ ìgbà tábà ní jẹ àkìfẹ́ romú tí wọ́n 500,000 rẹ̀ automatically mo fẹ́ nìyẹn èmi ò dé ní fẹ́sọ̀ mi ò ní ìdòwò ẹ̀ kọ́mọ wọn dání. owó tí mo fẹ́ gbà yẹn mo ti gbà sínú àkáǹtì tì. ẹ fẹ́ wọ́n máa fẹ́ ṣífù èmi kẹ̀ bí wọ́n máa fẹ́ ṣífù. ara yẹn wo ṣé ìgbà tẹ́lẹ̀ kù mí kan tí mo ní fi hàn bọ̀ lọ́dọ̀. kò tó torí o tó torí ni kí ni. ẹ má kó mi fún bẹ́ẹ̀ mọ́ àti mi o má pè mí fún mi lọ́pọ̀ tí yóò fọ́fọ́ mẹ́rẹ̀ kí n filẹ̀. àmọ́ máa fẹ́ ṣífù ò lè fẹ́ ṣífù báwo ṣe máa fẹ́ ṣífù. ó kọ́dà kó má fẹ́ ṣífù máa fẹ́ ṣífù tipátipá ni. ẹ máa gbà mí kẹrù ayé ìwòlà wà báyìí torí tọlọ́run ó ní 500,000 èèyàn fẹ́ fún ẹ ní ọkọ̀ tẹ́ kókò wúlò kò ṣe nǹkan kan ní ilé ó dàbí tó wà láyé pé tó sì láyé ni wọ́n fẹ́ mi pọ̀ ní fẹ́ ṣìfù ọmọ fẹ́ ṣìfù o ọmọ fẹ́ ṣìfù. ọmọ yìí ṣe wá ń ronú báyìí torí olóyè ẹlẹ́dàá mi máa ṣàmì fún mi ó di ní olówó ọmọ fẹ́ ṣìfù ó ní fẹ́ kí mu ṣó ń ṣeré mi. sórí àwọn àgbàlagbà náà máa ń pòwe wọ́n ní àìtódòótọ́ sí ni àkèrèdíjú kọ̀ọ̀kan díjú. mo sọ fún ẹ mo ní mo ti fún yàn lóyún mo ti fẹ́ yàwó ó sì nírọ́ ni mò ń pa ìyàwó mi rẹ̀ òun ló wà lé òun ló jókòó ìdí tí mo fi pè ọ́ ní kò sọ̀rọ̀ kankan lẹ́yìn bó ti wá wáyé kì í sohun wàhálà kó o ní sùúrù kọ́ra ṣe jẹ́jẹ́ ara rẹ̀ ó ti gbọ́ kò lé ọ kò bá tiẹ̀ wá ọwọ́ ọkọ lọ́wọ́ fẹ́ǹtì ẹ̀ ó sì wàá bímọ ni ó ti lóyún bó ti wà yìí bẹ́ẹ̀ mo sọ fún ṣé mo sọ fún ọ ní gòsìyàn òun tí kò sọ̀rọ̀ púpọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. bàbá Báyọ̀ ṣé ọ̀gá fi ṣe lọ́jọ́ sí ẹ fẹ́ sọ́dọ̀ tọmọ mi lọ́wọ́ ni ẹ má sọ́dọ̀ tọmọ mi lọ́wọ́ náà. mo ní mi ṣe bàbá Báyọ̀ kí ló ń ṣe ọ náà báwo ni wọ́n ṣe máa kọ́ bí ilé tọ̀ wọ́n tọ́ tẹ́ máa kọ́ nígbà ilé máa parí akọ́ parí wo bí ìyàwó mi ni nítorí jẹ́ nǹkan tí mo fi bọ́ sọ̀rọ̀ ìyá mi kí n lè pé kò fọwọ́ síbi ọwọ́ gbé kò jù bẹ́ẹ̀ lọ ẹni tí mo sọ fún ọ èmi kọ́ mo lọ́mọ ọwọ́ rẹ o wọ́n ń tọ́jú òun àti ẹ̀kọ́ síbi wọn fún kó ẹ̀gọ́ bí wọ́n kò ní mi ò níjọ èmi ò níjọ ọmọ lọ́dọ̀ rẹ mo ti ìyá lẹ́mẹ̀ ẹ rọra mà ṣàlàfíà ni mo bá yín ẹ pretty gan. ó lè má wà pa ọkọ mọ́. ẹ fine gan ẹ má wọrí inú àti máa padà di bestie. ò ń tàn án ní. ọ fine ṣe ní bẹ ṣe owó bíbí ò ń ṣe oníwà láìbèrè lọ́wọ́ ọkọ wa tẹ bá bomi sí mi lẹ́nu báyìí ibi tẹ bá fi sílẹ̀ máa bù. ó sì ní tẹ́ gidi lọ́wọ́. bẹ́ẹ̀ ni paraga ni mò ń ta. bẹ́ẹ̀ ni mo sọ. bẹ́ẹ̀ ni ṣe rí bẹ ṣe wà ẹ ní problem pẹ̀lú mi rẹ̀ kájọ máa kọ́ ọmọ olùbọ̀ ń gbà yín bó ti jẹ́ wípé wọ́n ní Báyọ̀ ṣe ọmọ wa. ọmọ mi kọ mo kàn tọ́jú ọmọ owó náà pàápàá tó gbogbo wọn kọ. ọwọ́ tẹ bá gbé wá lèmi náà wà lé fún yẹn o. tẹ bá gbé wá tuntun èmi náà gbé wá tuntun bẹ́ẹ̀ ni bá lè gbé wá lódì kejì. owó àwọn ẹ̀rẹ́ mi èdè àwọn wèrè tí wèrè tí ìjà wèrè tí bẹ́ẹ̀ ló lọ́wọ́. èmi ò àwọn ṣe wèrè mo jẹ́rìí àwọn oníjẹ́ kọjá yìí ara wọn ẹ rọra mà ẹ pẹ̀lẹ́ mà. sórí kókó ọ̀rọ̀ ni pé yàrá yẹn látò ní oṣù bẹ̀ mọ́. ìwọ àtọmọ ẹbí ni kò sùn. ìwọ máa ń wò mí mọ́ àtúntò pàtàkì náà. ǹjẹ́ ìrora kí ló lè tó yẹn. pariwo mọ́ ẹ má kọ́ ọmọ fún mi. ó sì ń gbọ́ mi rororo sẹ́jú náà. Báyọ̀ how are you. pẹ̀lẹ́ díà. kí ni ẹ̀sùn ẹ má wọlé wa. bàbá Báyọ̀ mo fẹ́ gbàgbé pé ilé ìyàjọ fún wájọ rẹ́ǹtì ẹni owó kan náà lájọ fi rẹ́ǹtì owó mi àpẹẹrẹ owó ìlàfi rẹ́ǹtì létà wà nínú èyí. gbọ́lí bèbí jẹ́ ń bá yàrá mi sọ̀rọ̀. bébì mi. ṣẹ̀rí ẹ má fi ṣe bínú. tí ó bínú bọ́ bá fẹ́ bínú ta ló fẹ́ bínú sí. ẹ mọ̀ pé mo bá wọn lé ni ẹ jẹ́ ń pọ́n wọn lé. so ẹ jọ báàgì mi tí mo kó wá yìí mo fẹ́ kí n bá mi ṣọ ọkọ wa ní àwọn ní ìdìmí nínú ilé òye yìí tí bá ti ṣe tán tí bá bọ́ta màá wá túlẹ̀ bó ṣe kéré yẹn ẹ má wọ́n bó kéré pọ́tẹ́bù mo bá dé o ṣẹ́rí tí n bá padà dé màá fún yín ní gift kan tí mo ṣe máa mú ọ̀pẹ yìí. bọ́ọ̀lì mọ̀ bọ́ ilé ẹ̀yọ́ ní space gan-an. gidi ni. very space. ẹgbàmí. ìyàmà kí n tó lè yàgbẹ́ ṣá o títí wọn máa yàgbẹ́ tán máa nìkan lọ ṣọ̀hún èmi ni bàbá Báyọ̀ sọ fún mi pé òun ti fẹ́ ìyàwó mi wà nulẹ̀ kí n gbà bẹ́ẹ̀ àwa wí tán ìyàwó náà sọ pé kí mi máa ṣọ́ báàgì tòun kí n máa ṣọ́ báàgì fún òun ha ó ga o Báyọ̀. kí ló fẹ́ ṣe òde ní sùúrù. èmi ì pẹ́ torí bẹ́yàn bá ti sàárẹ̀ rẹ̀ ní ọjọ́ méjì wọ́n ní kéèyàn lọ rí dókítà rẹ̀ pàtó àníṣe tí bẹ́ẹ̀ kọ́ ẹ̀jẹ̀ máa tọ́ pẹ̀. mi ò ní bá tọ́ pé ó lè kọ́ àmọ́ àwọn aráàlú ti sùn
Ó sábà pé ìyá ní mi ní wọ́n rojọ́ ní mi lórí látẹ̀kọ́. Bí o máa ráyè gbogbo eléyìí. Ẹ ṣé òun wá. Àyẹ̀mí ò lè táwọn èèyàn ti sùn máa máa jí. Àwọn máa gbóhùn wa máa gbọ́ kìíní. Jẹ́ kó dàrú òru gbà yìí káwọn èèyàn ti sùn. Kí gbogbo èèyàn ti sùn. Yóò mọ̀ pẹ́ mi. Kí ni? Ẹ tó bá wà fún ó ti pẹ́ jù wọ́n náà ló mọ̀ ọkọ̀ tó máa ṣe. Wọ́n fi sẹ́ẹ̀gì ìmẹ́jọ orí ibú tí ó ẹjọ́ bóyá mo fẹ́ ká máa gbé inú ilé kí wọ́n máa gbọ́n ta. Filẹ̀ ẹjọ́ orí burúkú tí wọ́n fi sí. Ṣáà rọra pẹ̀lú ẹ̀. Wọ́n bí kí ló ṣẹlẹ̀ báyìí náà? Kí ló dé náà? Kí ló ṣẹlẹ̀? Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Kí lè jọ àwọn onílé ń sìn ọbẹ̀ ní ẹjọ́ olórí burúkú òun ló jọ oúnjẹ ẹ̀yìn àwọn amúlé ìyẹn òjẹ́ ìjẹ́ kankan ẹjọ́ òfòrò wọ́n fi sí ọ̀nà ọ̀yà dìde dé mi. Ẹgbẹ́ ẹwọ kiri mẹ́ta àti ń gbé káàkiri ajé ò lè dá olùdókò ló ṣe. Gbọ́lí bọ́bọ́ rọra ń bẹ̀ yẹn rọra o rọra ṣe wọn má yẹ kó sọ pé first time ti máa wọlé ń sìn gbogbo nǹkan dàrú o rọra o. mo ti ẹni ló kún mo ti lọ lórí ibu rẹ̀ bọ́tà ó lè bẹ̀rẹ̀ ọjọ́ ó lè sí lójú rẹ̀ burúkú tí a fi ẹjọ́ sí. Mo ti wà ní farabalẹ̀ ibo ló ní kí ní ìyí tó mọ́yà bọ́ṣù rọra má yaṣọ dànù. Mo lè já mọ́ra mi láti bọ́ṣù ṣòkòtò mi mẹ́ta mọ́ owó. Ẹ̀ráyé ènìyàn ló ń sọgbọ́n àdọ́gbọ́n asọ̀rọ̀ ọjọ́ kejì ní bámu nílọ́wọ́ ọ̀rọ̀ tájọ sọ lójijì ló tún yàtọ̀ ọ̀rọ̀ ẹ̀dá ló máa èso ní ọ̀rọ̀ ẹ̀dá ló máa èso ní. Àjẹ́ òṣì gbogbo èdè àjẹ́ ó débẹ̀ àbí iṣẹ́ yẹn nìyẹn ó burúkú nǹkan tí mo pò síbẹ̀ kí ni ń ṣe kí ni. bá a bọ̀ mí síbẹ̀. ẹ kú kí n lè ní. à ń gbowó jàre aláyé dá mi lóhùn bá mi gbowó jàre gbogbo ètò ìṣe yẹn ò bá mi lé o. Hello. Èmi náà ni mo ń sọ̀rọ̀ náà ayélabọ́ bolotide báwo yín ṣe yí báyìí ojú orin látàárọ̀. Bẹ́ẹ̀mi gbowó. Ojú orin látàárọ̀ mo ti gbáradì lẹ́jẹ̀ẹ́ náà. Òde nìyẹn o. Bẹ́ẹ̀mi gbowó jáde kó má fi mí máa báyọ̀. Kí n fún 15 minutes. Wà owó wà nílẹ̀ máa wọ̀ yìí. Á ṣẹ̀ mí níṣẹ̀kúṣẹ̀ wo ó ṣọwọ́ àárọ̀ o. Ṣọ́bọ̀ pé ṣàárọ̀ ó ṣàárọ̀ má ṣẹ̀ mí níṣẹ̀kúṣẹ̀. Ẹni wọ́n wọ́n ní síbẹ̀ yẹn níṣẹ́. Kí ni níṣẹ́ kí ni bó ṣe mú lánàá kọ́ nìyẹn. Ṣùgbọ́n mú lánàá tó sọ pé ń bọ̀ mo tún respect ẹ láàárọ̀ mo tún fẹ́ méjì alábàgbọ́ mi àbí fo ṣì. Bá mo ṣì lọ mi dà mí. Ó ṣàárọ̀ náà. Èmi gan mọ̀ pé owó lobìnrin náà. Tòní kíkọ́ sí mo kó jẹ síbẹ̀ kò ń ṣówó ni mo fi ń ṣe. Jọ dá mi lóhùn jáde kó máa gbowó. Má jẹ ìgbó. Ṣé kó gbowó sóti tọ́? Pé mi lówó. Ọ̀yá bá nírọ́ pé mi lówó ná. Kó fa tara pọ̀tọ̀ sí o. Ìgbà àwọn girlfriend yẹn náà bá gbowó lọ́wọ́ ẹ̀. Wọ́n ń bẹ mo fẹ́ máa gbé aṣẹ́jì tèmi o. Wọ́n ń bẹ mo fún ẹ o. Mílẹ̀ kí ni kí n pò fún ẹ ṣé wàá máa lé àti ewu ọ̀pẹ yìí a lè. Mo ṣáà pé mo ti pe ọmọ yẹn náà tó ti ń bọ̀. Ojú tí o ṣe jẹ náà àmọ́ ẹni tó ń ṣe ojú ẹni. Ọmọ náà tó fẹ́ lò fún lálẹ́ kọ́kọ́ lọ ṣàánú ẹ̀ ni. Kí ló ta fún mi? Fi sí náà bá mi. Irọ́ má dà mí gbèsè má dà mí gbèsè lójú kòkòrò ní ẹ́ má dà mí gbèsè tó gbà. Ilé ìyàtọ̀ sí tẹ̀kọ́. Àwọn mi ti ń lọ. Tó dálé àbí. Mo fi lọ tẹ́ bẹ́ẹ̀dì yẹn lẹ̀.
tẹ́lẹ̀ wọ́n sọ bí iṣẹ́ ṣe rí. Gbẹ́lẹ̀. nǹkan tí mo pọ̀ pọ̀ síbẹ̀ wọ́n fẹ́ kú. Gbẹ́lẹ̀. Ọlọ́run pẹ̀lẹ́. Yàrá ìyàwó wọn bẹ̀. Make us there. Ẹ̀rọ àǹtí. Yes ma. Ẹ̀rọ ma. Ẹjọ́ torí ọlọ́mọdé lẹ́sìn ni mo bá Báyọ̀ lé lọ́sọ̀pọ̀ ti lè wálé láti sùn. Kò wá yé mi pé kí ló lè ṣẹlẹ̀ tó máa ń lọ́mọ láti tó wọ́n ṣe exam lọ́wọ́. Ẹ wo mà ṣé rí ọmọ yẹn ọmọ Báyọ̀ yẹn ọmọ yẹn wíkẹ́ẹ̀dì gan ni o. Mi ò rí láti pàtà tẹ̀sí ní àwọn student mi ò rí ọmọ yẹn rí. Ìkan tó ń ṣe ẹ̀wò ṣé rí nínú class bó ti fẹ́ kọ́ ta àwọn ọmọ nínú class. Tó bẹ́ẹ̀ pé àwọn ojú tẹ̀ ẹ̀kọ́ ọmọ yìí máa jó ló máa jó. Inú bíbá yìí náà láti mọ̀ ọ́kàn sọ́kọ́ ọmọ kan yàrá ọmọ kan ṣeré. Ibi tó tún wá fọ́ nìdè tí ó bá rí pé àwọn student bọ́ tàbá ó máa lọ máa gbé jẹun lẹ́ẹ̀kan kan bẹ́ẹ̀ mo máa jẹ́ ní báàgì wọn ni. Ìyẹn Báyọ̀ náà. Ṣé a fi máa pa fún mi ni pé mi ò pè yín tẹ́lẹ̀ ni àwọn nǹkan tó ti ṣe tó bá ṣe pé bẹ́ẹ̀ àwọn understand èmi fúnra mi gan ni ọmọ yóò lè jẹ́ kọ́ lé mi kó ń bí báyìí. Ṣó ti eyín sìn àwọn ènìyàn mi náà dẹ̀ rí tí headmaster dé ni wọ́n pè bọ́ta wípé kí wọ́n lọ já sílé so godwin tí wọ́n nǹkan tèmi tí wàá lè ṣe sí kan tó wà lẹ́yìn. Àǹtí ẹ̀jọ̀ ń torí ọlọ́mọ gbà mí mára mi kalẹ̀ ni abiyamọ lẹ́yìn náà kò ṣàpọ̀ sí ìkànnì kí Báyọ̀ máa lọ sí skul mọ́ ẹjọ́ bẹ́ẹ̀ ṣe máa ràn mí lọ́wọ́ ni ẹjọ́ torí ọlọ́ ẹjọ́. kò sí kan tèmi lè fi ràn yín lọ́wọ́ ṣé fẹ́ fi tí kò bá tèmi ni nígbà tó ṣe pé òun nìkan student ta ní nínú skul yìí ẹ̀wẹ̀ má bínú mà ibù gan tẹ bá lè fẹ́ lọ bá headmaster gan nǹkan tí mo sọ yìí ni wọ́n máa sọ fún yín mà ṣe ti gbọ́ ẹ wò mú àtẹ̀lé sáwọn ọmọ nílé. ẹjọ́ bóyá kẹtẹ mi lọ bá headmaster ẹ wò mà ẹjọ́ torí Ọlọ́run. ẹ ṣé o ó máa kú ṣàánú fún mi. gbogbo mẹ́sẹ̀tẹ̀ sẹ́ǹtì mi lórí fóònù mo rí i owó pọ̀ lẹ́ẹ̀ni kò ṣe pé mi ò rí i mami ẹ wo bí tí mo wà lọ́wọ́ yìí gan gbogbo ẹ̀kọ́ àgógó ni owó pọ̀ ńlẹ̀ ẹjọ́ di next week màá wá nǹkan sẹ́ǹtì sí yín mo láǹkà nọ́mbà yín lọ́wọ́ àní ẹjọ́ di next week màá mi nǹkan pọ̀ ńlẹ̀ sẹ́ mo ti gbọ́ mo ti gbọ́ màá pè yín mo ti pè é sínú ilé tẹ́lẹ̀. tábí mu wa. wọ́n pè mí sẹ́yìn wọ́n ní mọ́tò tó bá gbé ìṣòbọ̀ pé ó takú sọ́nà pé bàtà yẹ̀ bàjẹ́ wọ́n ká wá mọ́tò bí tó máa transload sí lórí ṣàwọn yòókù mi pèrè pé kàlẹ́ wá bá ṣe máa gádà takú tá máa fi lọ ṣe é sí. ó ti máa sọ pé ẹ̀yin jáde lórí kéde ti dànù mo kọ́ sẹ́yìn ẹ̀yin iná dídà kan bí mo ṣe tèmi last week ó sọ yẹ ẹ̀yin ló kàn ẹ̀yin lẹ gbẹ́ jínsìn ẹ pẹ́ di ẹwẹ̀ ẹ ṣe ẹlẹ́yìn lọ ṣọ́ọ̀bù kí ni káwa máa jẹ. wọn ṣáà lọ sọ̀rọ̀ ajé ṣé tó gbẹ́ fẹ́ jẹun sì kì í má lọ tajà ni. ẹjọ́ kí làwọn máa jẹ. ẹ̀yin náà dáná ṣé dandan kó yẹ pé mi máa dáná ṣe bí mi máa èpò yín gbà mí ẹ̀yin náà dáná kọ́ kẹjẹ. ẹjọ́ má dà mí láàmú ẹ ti dé nìyẹn o mi ò nífẹ̀ẹ́ tí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe fún mi yìí o ṣé mi tí mo lóyún sílẹ̀ fẹ́ máa dà láàmú ni. ṣèbí inú lẹ lóyún sí ìgbà tí ò ṣọwọ́ ṣáwà náà lóyún rí iná ṣáàbí mọ́. ẹ wo tẹ bá ti ṣe tán ẹ dáná fún baálé wa kan jẹun ẹ wò àti pé pẹ̀lú tí báwo bá ti dé láti skul ẹ bá ń ṣe oúnjẹ fún bójẹ́ noodles lẹ́rí àbí bẹ́ẹ̀ dàntí ẹ ṣáà jẹ́ kó jẹun ẹ understand ẹ jẹ́ torí Ọlọ́run. ẹ ní sùúrù kí lè ṣe fi mí pè yín lè. ìsìn ẹ ti sọ tán ẹni bá yín dáná fún bọ́lí bọ̀bọ̀ nǹkan tẹ̀mí máa jẹ gan mi tí mò ń sìn ẹni bá yín dáná fún bọ́lí bọ̀bọ̀ ẹ tún wá dé sí ẹni Báyọ̀ ẹni kí n bá yín dáná fọmọ yín ṣé fẹ́ sọ mí dẹrú nu lẹ́yìn ni. ṣé wọ́n Báyọ̀ ọmọ mi ọmọ yín ṣé wọ́n á dé láti skul ẹ máa dáná oúnjẹ. ṣé bóyá kẹ́yìn ẹ̀yin ló yẹ kẹ́ máa tọ́jú èmi. tí màá sílé ló yẹ kẹ́ máa tọ́jú èmi mi ò nífẹ̀ẹ́ tí mo nǹkan tẹ̀ ń ṣe yìí. tí màá sílé tó bá dé bá ń ṣẹlẹ̀ dáná oúnjẹ fún ni ẹ bá ń dáná oúnjẹ fún ẹ máa wọ́n bá ti bọ̀ nígbà bá yín mú nǹkan bọ̀ ìjọ tó yọ ẹ bá ń dáná. àjọṣe ti lọ sí ẹ̀mú kan bọ̀ yìí. ẹ má bínú amúkọ̀bọ̀ lẹ́nu ẹ má bínú ṣẹ́ ti gbọ́. ẹ bá ara kíní bọ̀ ẹ bá ara jíìn bọ̀ ẹ bá dẹ̀ rí kíní náà tó fi ń jó àyà yẹn náà ẹ bá ara yẹn náà bọ̀. Ìyá Báyọ̀ níbo ló gbé ìrìn àrè lọ Ìyá Báyọ̀ ibi tó bá wù kó lọ wà dé lọ. kí lè fẹ́ ra ọ̀tá ló wà ń bẹ́ à. Ìyá Báyọ̀ níbo lọ lóbìnrin gbà lọ Ìyá Báyọ̀. àti òkú lè fẹ́ ra ọ. ẹ̀yin ni èmi ni ìrora mà. kí ló dé tẹ̀yìn èèyàn tẹ ẹyọ láìmoore báyìí láti bí ọ̀sẹ̀ méjì tó wá bá mi pé kí n yẹ ẹ lówó tí mo wá yẹ 2000 naira tó wá kọ̀ tó wà fún mi tó torí Ọlọ́run o bọ́wọ́ ikú bá ṣe tán ló fi ń bọ́jú o kò yẹ kó máa ṣe ju rẹ̀ lọ o kí ni gbogbo eléyìí ná èmi náà mo fẹ́ fowó ṣe business ní nà. ẹ má bínú ẹ wò látàrí tí mo ti gbọ́dọ̀ kalẹ̀ náà mi ò takú mi ò pa kọ́bọ̀ torí ẹ̀ ni lẹ́yìn pé owó tí mo jẹ yín èmi náà fi sọ́kàn ṣùgbọ́n àti òṣòwò lọ́wọ́ mi kí wọ́n fẹ́ ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run máa fún yín.
ìyàbọ̀ yẹ̀mí kọ́ mo kó bá tiẹ̀ jẹ́ o èmi dẹ̀ kọ́ mo kó bẹ́ẹ̀ o abẹ́rẹ́ bó ṣe ń tẹ́wọ́ tó ń tẹ́wọ́ jọ́tọ́ lọ́lọ́ tó bá fẹ́ jẹ gbèsè mọ́bí tó fẹ́ jẹ gbèsè ẹ̀ sí o kó o bọ́ síwájú ni kì í ṣọ̀dọ̀ mi lẹ́ni ni máa gbowó mi mi tí ìrẹ́ tó máa sọ pé kí n má gbowó mi kí tó kúrò mi. ẹ wo mi ò lówó ẹ kì í mí sí pẹ̀lú wa ní mi ò lówó. ṣé ní gbogbo etí mo bá yín ṣe ó dàbí èkó ẹ̀ tí mo. ẹ wá kí ló ń lọ. kí wọ́n fẹ́ tọ́jú àmì orí yìí. ẹ wá ẹ ń ṣe èrè. ẹ wá túbà yìí. ẹ máa gbà mí lórí ẹ lò ó. Ìyàwó máa gbà mí ni. Mo mọ̀ dé ìlú lọ́wọ́ gbọ́jà nítorí ẹ̀ jọ 2000 naira péré mo jẹ wọ́n. ẹ̀yin lè fà náà gbàgbé bẹ́ẹ̀ ìwé ìdomi síwájú tẹ́lẹ̀ tútù mọ bẹ́ẹ̀ ṣe ṣé tó bá gbẹ̀ yín tó dábàá fẹ́ gbowó lọ́wọ́ ìtẹ́lẹ̀ lè sọ wà fún aláṣẹ ṣé nǹkan bá máa lè ṣẹlẹ̀ rí ọ̀rẹ́ gan gbogbo wúlọ wúwọ yín òun ló ti padà dúró lọ kẹ́bọ̀ sí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ewu ni wọn lò tí wọn sọ bẹ́ẹ̀ torí Ọlọ́run àlá ni bá mi gbọ́jà mi lọ́wọ́ wọn náà bá mi gbọ́jà mi lọ́wọ́ wọn jọ torí Ọlọ́run bá mi gbà á ṣé mo máa gbọ́jà mi lọ ni mi. lágbàdẹ. sórí ohun tí mo kìlọ̀ fún kò lè lọ́dọ̀ tèmi ní ti lé ó sì lè lè lọ́dọ̀ tiẹ̀ àdúnà wọ́n ní tí ẹnu bá ń jẹ tí ó bá ti fẹ́nu jẹ ẹnu ń dẹnu lóró ni kò yẹ kí ẹnìkan máa dá ti nǹkan kọjá nìkan náà ní ọkàn kàyà dá gbogbo bùkátà tí bá ń ṣẹlẹ̀ nínú ilé tó lọ́rọ̀ nínú ilé ìbáyìí nísìn mo ti pín kò fàjà á ti pín àwa mẹ́rin là ń gbélé ìwọ àtọmọ ẹ èmi àtìyàwó mi náà bàbá lànà tó sì ti ń béèrè owó wọ́n fẹ́ gbowó ilé láì owó ọdún kan a sì ti pín ọ̀sán 75,000 èmi ọ̀sán yòókù èmi àtìyàwó mi máa gbogbo dáàtì rí ìwọ má wọrí èmi àsán yòókù mo ti sọ fún bàbá pé ń fún ọ lówó lọ́la so bó ti jókòó nísìn bóyá transfer 75,000 sí mi ni o bó sì kó wá ń káàsì ni òun ni mo ní ìdìbà yìí. ṣùgbọ́n kò sí ní ọwọ́ mi níbi mo ti fẹ́ lówó 75,000 mo ti fẹ́ lọ́kùn mo fẹ́ jí ni àbò fẹ́ ya èmi ò lówó o bá ṣe wọn kẹ́ san fún landlord bí ó ti kẹ́ máa san èmi ò lówó kankan tí mo ní fẹ́ san. tí mo ti fẹ́ kó lówó ẹ kò sí wàhálà ṣe bó sì sùn ta ó sálẹ̀ mọ́ sanwó ilé kan mọ́ sunú ilé ṣé kẹ́mi lọ́mọ tẹ́wọ́ níwájú bàbá láńlọ́ọ̀dù pé mo ní kí n ti rówó ṣé kò ní lé mi dà síta ó sùn ọ̀hún wẹ̀ ọgbẹ́ni mo ráyè gbogbo rárá àdá o mi ráyè rárá o kó wá mi fẹ́ ṣe mi tó bá kó ló kó ara rẹ tó bá kó ló ó lè dánú lé tèmi kó máa sọ sí yóò ó gbọ́ tó láti rówó èmi mo tẹ̀ ń bẹ́ rojọ́ mo mọ tí màá ṣe. ẹ yá mi. kí wàá níyà ọ̀gbẹ́ni má bá mi sọ lọ́wọ́ kọ́ wá èrè ló ṣe nígbà tó bá máa dọ̀la wà sẹ́ni ojú mi dáadáa no be my real face gangan this one no be my real face gangan wà á rí real face mi gangan. bàbá báyọ̀ ẹ̀ wá. mo ní mi ṣe bàbá báyọ̀ mọ́ lájọ ọmọ tọmọ mọ́mà tó ń bá bàbá báyọ̀ mọ́ pé lórúkọ mi so wọ́n kọ́ lọ́nà àbọ̀ ọmọ bàbá báyọ̀ ọmọ tó bá tọ̀ gbọ́. ó dẹ wá. alfa mi. ṣé pàtí mi wà lówó lọ́ọ́ ṣe kí n lọ para mi nítorí Ọlọ́run àwọn arúgbó gbọ́ tẹ pé wọlé sọ gan kò tiẹ̀ yé mi inú ilé ìgan mọ́. ìyàwó mi. kí ló wá fariwo tó tó báyìí kí lè àti ìdáde wa. ó mà dáa fún yín ọba ṣe ń bí mi nìyẹn o. mo dé sí lọ́pẹ́ mi jókòó pé pẹ́pẹ́ sí o àwọn fẹ́ sanwó ilé o kí n lọ wá 75,000 wá ìyàwó mi mo ti fẹ́ rí ṣé mo fẹ́ lọ jí ni mi ò lówó àtìgbà tí mo ti lọ sí ṣọ́ọ̀bù láti àárọ̀ wọn náà bá mi wọlé ẹni tí mo jẹ ní gbèsè gbogbo ọjà mi pátá ló wà palẹ̀ mọ́. kí lẹ máa ṣe báyìí. kò sí kò tí máa ṣe bá ń bá wọn sọ̀rọ̀ àmì ẹ̀gbọ́n tí mo sọ pé mi ò lówó ẹni kí ni mo fẹ́ ṣe mi ò ní owó. ẹbẹ kẹ mo dáàdi wẹ mọ báwọn náà lágídí díẹ̀ báyìí wọn sọ fún mi pé mi ti dá tèmi ni. àwọn sọ fẹ́mi pẹ̀ ti dá o. wọ́n pín sọ́nà mẹ́ta lèmi náà ti dá tèmi tí náà lè lọ́wọ́ àkùgbà tí ní àdúró dẹ́wọ̀n pípọ̀ lẹ́ni dá kí landlord kó wá máa ń bára zì wá nù ibi bàádà kẹ wọ́n wó yẹn kẹ dá o torí yẹn mọ̀ èmi bá yín bí ni mo jọba yín lẹ́nu ẹ̀ ní ilé tí mo bẹ ṣe jọ ń ṣe tẹ́lẹ̀ kò yẹ kí n tiẹ̀ máa dá sáàrin yín rárá oyè yín kọ́ tó bèè ló yẹ kẹ́ ti wọ́gbọ́n tí gbogbo ẹ̀ ti fẹ́ yanjú èmi ò oyè yín mo ti ṣe tèmi kẹ́yìn náà gbìyànjú kẹjọ kẹdá tìyín náà ká lè tètè sanwó yẹn kó má sí ìtìjú kankan lọ́dọ̀ àwọn onílé. ṣọ́ọ̀bù tí mo lọ gbọ́jà mi ni mo torí owó tó ṣe gbọ́jà mi 2,000 naira lọ torí àgbọ́jà mi lé ní ṣọ́ọ̀bù
àwa wí tán ní lọ kó 75,000 wa èmi á ní 75,000 wọ́n á fi 2,000 gbọ́jà mi lọ. kí mo fẹ́ pàpọ̀ ó ṣe fún ọ̀rẹ́ mi tèmi náà tó gbowó lọ́wọ́ tèmi náà nìyẹn èmi ṣàbẹ̀yìn bí ó yẹ kẹ́yìn gan san ju èmi lọ. àbẹ́fẹ́ kọ́ kẹ́rù yẹn síta mọ̀ pé ẹ̀yin ni ọ̀rọ̀ yìí máa jùjú torí ẹ̀yin ni ẹ̀kọ́ ọmọdá ni èmi oyún inú jìlò wà lára mi pẹ́ẹ́lẹ́ tí wọ́n ti gbéra ń báyìí mo rí ìta nìyẹn ẹ̀mọ̀ tèmi ò pọ̀ tí yín ni olójú ẹ̀yin láwọn ọmọ ẹ̀ tíráìkì ẹ̀ wọ́wọ́ yẹn o ẹ bá dẹ́ ní lọ́wọ́ tẹ̀ ẹ bọ́ síta ẹ wá wọn kú yín àbáwọn àǹtí yín àbáwọn fámìlì nǹkan bí àbàbá yín àbí ẹ̀yẹ yáwó yẹn lọ́wọ́ ẹ yáwó lọ́wọ́ anybody ẹ wá yànjá lọ́wọ́ ẹ dẹ̀ máa dá padà ẹ máa san díẹ̀díẹ̀ fún ọ padà. ṣé nǹkan tẹ́yìn náà máa tún sọ nìyẹn ni. àtẹ̀mí ti dá tèmi ọ̀nà kan ṣàlẹ̀ mi náà fi gbìyànjú tí mo fi wá. ẹ tíra yìí arúgbó de gbèsè ta ní ìsàn. ṣe gbọ́ ó dá o. ẹ jọ ọbẹ̀ tẹ̀sí sí kìíní ẹ̀ ṣé mi lè wù ú. ẹ má bu o ẹ má bu òun náà yẹn náà ti gbọ́dọ̀ ká tọ́ sọ̀kalẹ̀ ìpínlẹ̀ ká máa wó kiri nígbà tá a lè rówó sọ pé mi máa bù ú nù ẹ má bu o ẹ ní sí bu o ẹ bá kókùn bẹ́ẹ̀ mi máa jẹ́. ẹ má sì jẹ o ẹ ní sí jẹ o ó yẹ kẹtù jẹ kẹtù. aṣíjú àánú ẹ̀wò wa wọ́n jókòó báyìí jókòó má ṣubú o má ṣubú jẹ́ ìpè. Hello, Àdùkẹ́. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? mo ní ìpè yín lọ́kọ mi ti lé mi bọ́ta o. Kí ló dé, kí lẹ fàdé bẹ́ẹ̀? àtèmi àtọmọdẹ́bí wa síta ni kódà bí tí mo fẹ́ lọ báyìí mi ò ọwọ́ Ọlọ́run ni mo wà. mo lè jẹ́ kí n pè yín jọ́ tó lọ ṣàánú mi má dojú tì mí ẹjọ́. Àwọn ò fẹ́ lù àtọ̀nà mọ́. Níbo lo wà báyìí? mo wá wájú ilé èmi àtọmọ mi bẹ la wà pẹ̀lú ẹrù wa. Ọ̀dà sẹ́ndì àdírẹ́sì bẹ̀rẹ̀ sí mi kí n pe uber kó wá gbé ẹbẹ̀. ẹ ṣeun gan sa o ẹ ṣeun ọlọ́ba mi dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe o. mi ń tẹ́lẹ̀ ń pè. ọmọ mi ṣìfù ni mò ń pè. tí mo bá dàgbà tí mo bá lówó màá kọ́lé fún mi ní kọ́lé fún bàbá fọ̀gà. wọ́n jẹ́ olówó yẹn lórúkọ Jésù ọlọ́run ajé olówó yẹn ṣe ti gbọ́ ọlọ́run adá ìlágbà fún mi ò ní kú mọ́ mi lọ́wọ́ ṣe ti gbọ́. Báwo ni ọkọ ẹ ṣe máa ṣe bẹ́ẹ̀? Kí ló dé? Ṣó ṣẹlẹ̀? mi ò kú ṣe nǹkan kan fún ó dé ní o mo jẹ gbóúnjẹ fún jẹun lẹ́kùn jẹun tó kò jẹ pẹ́ ló dé lóní pẹ́pẹ́ sí kan kí ni mo ṣe bá kan àwọn kí ni mo ṣe ọ̀rọ̀ ìyá bí mi ló ti gbà àgbà ló bẹ̀rẹ̀ sí náà mi ló bẹ̀rẹ̀ sí dá olùwà tó mọ́ mi síta pé àfẹ́tí má bọ́ta ló lé mi o òun fẹ́ rí mi mọ́ o kí ni mo wá ṣe kò lè sọ pé kò báyìí ni mo ṣe gbogbo ara ní pátá lọ́ba mi bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kò má dáhùn o. Kí ló máa ń ṣe àwọn ọmọ sí ìgbà? Ìyàwó ẹ lè ṣe ìyẹn ò wá ní kó dẹrù ẹ síta o tún wá dẹrù ẹ síta nìyẹn o tún ní kọ́ mọ́ tẹ̀lé ó láti jẹ pé ẹ ti ní àwọ̀ kan tẹ́ ẹ. àní àwọ̀ a ní mo sì gbóúnjẹ fún tó jẹ ó jẹun tó ló jẹ wọlé kóun fẹ́ sùn kò pẹ̀lú padà bá mi pálọ̀ pé kí n gbẹ́rù mi kí n máa lọ kí ni mo ṣe kò sí nǹkan kan olórí gbúyàwó tó gbéyàlé ló ń jọ lójú kò jẹ́ sí nǹkan kan ó gbédé mo kú gbà wọlé ni mi ò sọ pé ó ní mí lára mi ò bá jà rí mi ò bá ṣàṣọ rí àkóṣe ní kíkún ò lé fún. Ọlọ́run bọ́ ta ṣe ti tèmi ni ìwọ náà mọ̀ ìpè ó ti pẹ́ tó ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí ibi tèmi fẹ́ di obì sí obì tí lálẹ́ wù ú bẹ́ẹ̀ Ọlọ́run ló bá tiẹ̀ jáde kó omi tó ti ń bọ̀ yẹn Ọlọ́run ti sọ pé ní pẹ̀lú ẹ̀ àwọn àpapà fẹ́ra náà so kò sí wàhálà tó bá di lọ́la kò múra kí ní ẹ lọ mọ àwọn ìlú. Ọlọ́run kò ṣe kádàrá ẹ̀ náà mi torí àtúntò kan ṣe kan òun ni ọba Ọlọ́run ọjà ní gbogbo kan bá ṣe ìgbé àṣẹ ọ̀pọ̀ tí mi kàn rò ní pé ọmọ mi Báyọ̀ ẹ̀wọ̀n èmi fi pé ìgbà tí mo fẹ́ lọ mọ fámìlì mi bí a kí n mú lọ sí ọ̀dọ̀ àǹtí mi ó wà lọ́dọ̀ wọn. Ó dà bẹ́ẹ̀ àìdí àtọwọ́ wà ní àìdí àkìtì àwọn àti máa dá ọmọ lọ́mọ láwọn káàkiri àmú òun sọ́dọ̀ sísẹ̀ àwọn àgbẹ̀ ìgbàlẹ̀ àwọn àgbẹ̀ sí Bye bye. Bye bye. Ṣé fẹ́ tó ní sí mi nìyí o? Àbí fẹ́ tó ní sí mi kọ́? Thank you, Lord. Ọ̀gá ọ̀rùkọ́ wà sẹ́sù.
Wow, what's stressful? Honestly, ìlú tán larí mi mọ́ ni. Ìlú yìí náà ti bí mi. Ilé ọkọ̀ wà bẹ́ẹ̀. Ilé ìkọ̀dá tún jí ní mi ò tẹ̀rù kan wà ní gan. Ilé ìkọ̀dá tún jí ní. Àwọn ọmọ mi ló jókòó ẹ̀. Àwọn àyà wọn lẹ́nu mi ò sọ fẹ́ nìkan kan pé mò ń bọ̀. Ọ̀sẹ̀ náà díẹ̀. Ìyá Gbónkẹ́ ibẹ̀ yẹn ni ìyá Gbónkán ẹ̀gbọ́n mọ́ mi wà. Ìfẹ́ kì í jà, ìfẹ́ kì í bínú. Ẹ̀ráyé ènìyàn ló ń sọ̀gbọ́n àdọ̀gbọ́n. Ìfá máa bínú ọ̀nà bínú tọ́lọ́m. Ẹ̀rọ àṣà. Ẹ̀yin ará Èkó ni. Tani. Ẹ̀sà ọkú kí ló dé? Tani lẹ́yìn. Ẹ̀yin lẹ sọ pé kí n mú ìyàwó àfẹ́sọ́nà mi wá. Èmi mo sọ bẹ́ẹ̀ ní ọ̀tọ̀. Ìyàwó àfẹ́sọ́nà mi rèé. Má fọ́ kan. Ọlọ́fẹ́ lè sọ̀rọ̀ ẹgbẹ́ kan máa fẹ́ títà o. Kí ló dé? Eléyìí ò kí ń ṣe èèyàn mọ́. Bó bá fi ìlú ọjọ́ méjì lórí ìpẹ̀, òkú ni. Ẹ kí lẹ́rú sọ̀rọ̀ tó wà nígbà ìtòrí Ọlọ́run. Kí ni fẹ́ rí sí? Ó jẹ́ ẹ̀ ń bẹ́ẹ̀ sùn tọ̀rọ̀. Tó ifá tó ń wò yẹn, a sọ̀rọ̀ ṣẹ́ ni ó kì í sọ̀rọ̀ dànù. Tó bá wá nífẹ̀ẹ́ ara ẹ̀ kó yá gbọ́ gbogbo nǹkan tó bá sọ. Gbogbo nǹkan tó bá dẹ̀ ní kó ṣe ni kó ṣe. Nǹkan tẹ́ ẹ̀ sọ sí mi nísìn ni pé ọjọ́ méje ni màá lò bí ìgbà ìgbàkọ̀. Ìgbà mélòó lọ́jọ́ méje fi ń pé? Wọ́n bẹ́ẹ̀ ni. Ọjọ́ méje ni wọ́n máa ń lò bí. Bí ò bá lọ́jọ́ méje yìí, òkú ni méje àṣà. Ọkọ tí wọ́n fẹ́ bí ara gbọ́. Òun ló fi àbìrì sí ìwọ lára. Kò sí ọkùnrin tó mọ́ borí wọ́n bá tí ò ní kú. Bẹ́ẹ̀ni, àfikún lọ́jọ́ méje ń bí. Kò sí wàhálà, ṣùgbọ́n ọjọ́ méje náà ni. Láyìíká díjú kan lajú ọjọ́ méje ti pè. Ṣèbí fọ́fà ni ara mi ni. Kò sí wàhálà, máa ń lọ́jọ́ méje. Ò tẹ̀ máa jókòó máa jọ. Ó yẹ kó máa bẹ́lẹ̀dẹ̀ dúpẹ́ ni. Ọlọ́run ló ní kí n mú ẹ wá sí i. If not, báwo wọ́n ṣe fọ́mọ̀ kábí ìlú wà lára? Ọjọ́ tètè ya wọnú ilé tó ṣe kò sí ìgbà àtijọ́ méje máa fi pé. Kókò tẹ̀ wá yà mí lẹ́nu ni. Ìgbọ́n náà wọ́n fàbìlù sí mi lá kí ló dé kí la fàdé bẹ́ẹ̀. Ó mọ ọkùnrin, ó mọ wọn ọkùnrin. Tẹ́lẹ̀ Yorùbá mú mi wá sí ìgbà yìí kọ́. Ṣé òun ti ṣe tán àti máa tí tó ti ṣe tán? Mo ti ṣe tán bàbá. Tẹ̀lé mú ká lọ. Ẹ pẹ̀lú àwọn ọmọ kan tó mú yín ẹgbẹ́ ọmọ òṣìṣẹ́ rẹ̀ kéègbè wèrè tẹ́ bí ẹgbẹ́ jáde. Orí ẹ̀ ti dàrú. Ta ni èmi àbá ọmọ. Orí ẹ̀ ti dàrú. Ó sọ pé ọmọ ń dàbí ìkérégbè oṣù àbí kí ló pè é sìn. Ẹ máa gbà mí. Níbo là ń lọ yín? Kí ló dé tí gbogbo yín kóra yín wá? Bí tó ti play ball, ọmọ yín mú ìgò láì ṣàgbèrò ó fi gún bọ̀. Àpẹẹrẹ máa ń yọ ọmọ kọ́lé yìí tẹ̀bí o. Ẹ wọ́n wá gbá ọmọ yẹn o. Ẹ wọ́n wá gbá o. Ilé ìtẹ̀sẹ̀ mo fún yín ni o. Ó fún mi ni. Owó tó tẹ̀ ilé kejì màá ní kílẹ̀ jẹ yín. Ẹ bá tún ṣe. Gẹ́gẹ́ níbi ìkan mi tó fi ń ṣe nǹkan oṣù. Àníwọ̀ náà gbọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìyá ẹ kọjá yẹn yín o. Èmi ń kọjá yàrá mi. Gẹ́gẹ́ níbi ìgò tàdá. Ṣé mi ní dàbí ìgò tàdá? Ẹnu ẹbí ẹnu pọpọ́ọ̀pù yẹn mi ló ń bá wí. Amúnijẹ amúnyẹ wúlò ní bọ́ nínú ẹ̀. Kí ló ń ṣe yín torí ìtọ́ náà? Àwọn onígbọ̀n ń gbá bọ́ọ̀lù, wọ́n mú gbọ́ wá fi gun. Ẹyọ mọ́tò ayé ṣé ìlẹ̀ ń gbá bọ́ọ̀lù? Báyọ̀ wá ṣe kí ni yàrá? Ọ̀pá-gò ìgò wà lẹ́gbẹ̀ẹ́ mi tàbí bàbá yẹn pa bó yẹ fi gún. Ó fi gún bọ̀. Ọmọ nìyẹn. Falálùbáríkà ti ẹ̀ ó ní bó ṣe ṣàlàyé. Kò dàbí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe gọ̀. Kò sí wàhálà. Ṣé orí kan tó ṣẹlẹ̀ ni pé owó bọ́ọ̀ tọmọ yín bẹ́ ìsìláàkẹ́ mú ọmọ jáde sí ká máa mú lọ. Ọ̀kẹ́ fún ọlọ́wọ́ bọ́ọ̀ yẹn kó dẹ̀ má sí wàhálà mọ́. Ó rí pé o gọ̀. Ọpọlọ orí ẹ̀ ò sí lórí ẹ̀ rárá àtẹ́lẹsẹ̀ ló wà.
tí kì bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n sọ fẹ́mi pé kémi mú ọmọ tèmi jáde kí wọ́n máa mú lọ sọ yá wéré ní. irú òǹbò tí bá ti rí ìyá gan yẹn máa ti mọ̀ pé ọmọ inú ẹ̀ ò lè dáa. àìpẹ́ yóò fi ṣèkó oṣù lẹ́sẹ̀ tó máa jáde lórí 1.5 ní ẹjọ́ jáde 1.5. ẹwẹ má bu yìí o èmi ò mọ náà ìdá o ẹ pẹ̀lẹ́. torí 1.5 ọmọ fọ́ bọ́ọ̀lù. bóyá gan-an ní 5.5. orí yóò dẹ màá ń ná yín mọ́ owó. làwọn ní bẹ́ẹ̀ ni ẹ̀yin jáde jáde ọmọ jáde ó ṣẹ̀ka pálẹ̀ mi ni ó máa ṣẹ̀ṣẹ̀ kó o yára obìnrin ṣe nílẹ̀ lọ́wọ́. wọ́n ní ìwé ọmọ kékeré mi. ṣé mi ló jáwọ́ gbà lọ́wọ́ ẹ̀bẹ̀ yìí wo owó ìṣòwò burúkú tó fi mú ọwọ́ mi dání. ẹ̀yin ọmọ tí wọ́n kàn ń bá wọn kọ́. àtúnjẹ. bí gbọ́. àtúnjẹ. àpòmọ́ ìjẹ. orí yẹn ti rà wọ́n bá sílẹ̀ náà. ẹgbẹ́ wọn lẹ o. kí ló bá ṣe kú lọ́wọ́. màá fi ṣọ́yìn lẹ́nu mi. ilé abẹ̀rẹ̀ wọ̀. ilé àwòdì kan mọ̀ níbalẹ̀ ńbalẹ̀ àwọn onírìn ìbọn jẹ́ mọ̀ onírìn ìbọn ikú òfò ó kan lé rẹ̀ rè ọdún gbogbo ó kan lé bàbá lílọ kí ni ó gbé bàbá òun dọ́rùn ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn wò ètùtù àkọ́kọ́ ṣe nìyàn. ó yá máa jẹ́. ṣé tí wọ́n ṣàti jẹ́ kò sí nǹkan wọ́n bá. kò sí kankan kò sí nǹkan tó máa ṣe bẹ́ẹ̀ ni tọkọṣẹ́ ni máa ṣe ní àwùjọ òun tìjímẹ̀ ni máa ṣe ní àwùjọ ọ̀bọ àbátẹ́lẹ́gbẹ́ bá lọ sòkè gbà máa jẹ. ebi kan ti ń pàwọ́ ọbẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ló pẹ́ ní ipa kọ̀ọ̀kọ̀ yìí máa jẹ máa jẹ máa jẹ máa jẹ. kò gbọ́dọ̀ má dẹran ọbẹ̀ àgbọ̀nrín tí máa tún sí tó sùn sẹ́yìn kù ní ọlọ́dẹ ni ó ti dẹran ọbẹ̀. bẹ́ẹ̀ mi gbẹ́ bò kọ́ wẹ̀. Ibo ló lọ báyọ̀? Láíláí ò lè lọ bí kankan. Bọ́ọ̀lù yìí ni wà tọmọ ọ̀rẹ́ ìjìyà lọ́gbà tó ń sọ pé ó bẹ́ bọ́ọ̀lù wọn tó wá sí bíbá wá san tí mo fi san iye tí ò yẹ kí n san. Ó yá wọnú ilé. Àwọn ló máa ń tọ́jú àwọn tí wọ́n máa fi ń bẹ́ bọ́ọ̀lù wọn. Ó yá mi ò fẹ́ wà láyà wọlé wọlé. Tí yẹ́ bá ti dé báyìí ò lọ bí kankan sùn ti gbọ́. Wọ́n á nílé fún mi. Àdùkẹ́ wá kí ló tó ṣe létí lápá ọmọ mo kì í lẹ́ lọ́jọ́ kìíní àná pé ọmọ agbẹ́yìn wá fẹ́ pò gbọ́dọ̀ jẹ́ ó máa kọ́ ó jẹ́ wọ́n mo ṣe ń bẹ̀ sọ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n tún gbé ìdíyẹ̀ bọ̀ wá báyìí o akọkan abokan jẹ ni má gbà kí wọ́n fi pa á lára o má gbà kí wọ́n fi pa á lára rárá wọ́n má lè fi pa á lára lásán ikú ni o kò kí ń ṣe àrùn. ọ̀hún yẹ́yẹ́ mi ẹ̀yẹ́ máa fọ́ ṣẹ́ ń gbọ́ ṣe iṣẹ́ babaláwo tí mo fáfá mi kẹ́mẹ́gbà ojú ara ni máa ti ń dìrì mú wípé èmi fáfá mi kò ṣiṣẹ́ ifá tí bá wá pé ọ̀pẹ́pẹ́ òyìn bí fáṣedùn tó ọ̀pẹ́pẹ́ ọ̀pẹ́rẹ́tẹ̀ èmi lọ́lẹ́ kì í ṣe ètùtù àbájáde ọjọ́ kẹtàlá fún mi ṣé ń gbọ́ màá dẹ̀ ṣe fún ya ẹ̀rọ àgbàyà yájá tó yẹ gbúdọ̀ bọ́ nínú àbìlì tó wà lára yìí ṣé ń gbọ́ tẹ́lẹ̀ ń gbọ́ ẹ̀ríwọ̀ ya mọ̀lẹ́ òyìn ìbára ní gúrẹ́gúrẹ́ òun mi là bàbá àmọ́ mi regún. ẹjọ́ níbi èkó tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìwà mọ́ pọ̀ ẹ má bínú ṣé ẹ rí tí wọ́n fẹ́ ṣe nǹkan fún mi kí tó di pé wá ṣe mo máa ti rí lójú oorun kí ló tó ṣe rí bẹ́ẹ̀ ẹdìyẹ tẹ́ gbé wáyé kí tó gbé ní mo ti rí. omi èmi tó mi ò tí mo ṣe fàdébẹ̀ la ṣé ń gbọ́ àmọ́ kò tọ́lí kì í ṣe fún yẹyẹ kì í ṣe fún yìí torí òun tó wà èkó gbúdọ̀ kàtà kí tó parí ètùtù. ẹjọ́ má bínú ọkọ mi ṣífù tó mú mi wá mo rí pé láti ṣètò àtijọ́ débi báyìí mi ò tí ì rí wọn láti gbà yẹn. ẹ wọ ṣífù ọ̀lẹ̀ wá bí o ọ̀rọ̀ ẹ̀jọ́ mi jẹ́ tábàlù tọ́lí bí tábà parí ètùtù yìí kí ṣífù tó yọjú sọ̀ yìí ṣé ń gbọ́ ríwo ya ríwo ẹ mọ̀ ńlẹ́ òyìn ẹ kàwé síwájú. ìfẹ́ lórí gbẹ́gẹ́lẹ́ òyìn ọ̀hún bìlà bàbá ẹ̀gbọ́n mi yẹ gbó.
lójú amọ̀kòkò bíi kí ilẹ̀ ó di amọ̀ nílé bó ti wà bíi kí ọmọ ó ti jábọ́ kọ́mọ ti ṣe wẹ́ẹ́wẹ́ wọ́n ti máa pè mí bàbá àbẹ́jì bẹ́ẹ̀ ní í ṣe mí. yóò làbọ̀rọ̀ máa ń róró kúrò sóyún sóyún tí ò pé oṣù mẹ́sàn-án èèyàn wá bí ni kò yẹ kó máa gbarú àdúrà bẹ́ẹ̀ ni. àbọ̀ ọmọ nǹkan tá a mọ̀mọ́ ni àkà ọmọ ti pè. níbo ló ń pè sí. ọ̀dà káàtì ẹ̀ ní kò ti wà gbogbo àwọn aláboyún tá a mọ̀ tí ọmọ bá tó oṣù bá ti ń lọ báyìí aṣọ méjì o mẹ́ta o oṣù bá ti ń lé ní inú wọn máa ń ga inú ti. àlọ́dọ̀ tí wàá wò ó ní oyún síkùn bẹ̀yìn àjàlá máa ń ní sí àyà yẹn ló mọ máa ga sí. àyà. àyà dọ̀dà ọlọ́mọláyà ṣé bí àìtọ́ bá fẹ́ bímọ náà nísìn àyà ló ti bímọ. ìwọ ló mọ àyà mo ṣáà lóyún sí ni mo mọ. èmi ò rí eléyìí o. gbolíbọ̀bọ̀ máa rò mí lẹ́jọ́ o sórí ibi tọ́rọ̀ dé dúró bá kí n ti ẹ̀fọ́ gbá yán gan kí n fọ́ gbogbo ẹ̀ máa rò mí lẹ́jọ́ jàre. má jà fún kankan jẹ́. jà fọ́ tó ń wọ́n lòdì lọ́jọ́ kìíní àná ló sọ kíní kan máàsì kan àwọn nẹ́tíwọ̀kì fẹ́ ṣe ọfẹ́ rí máàsì mọ́ ilẹ̀ bàbá ẹ̀ pé ó máa rán máa ṣe gbogbo ẹ̀ tí bọ́lá lọ́dà gbolúgbúrú yìí sílẹ̀ sí. àwọn ló gbé síbẹ̀ pé wọ́n ní nẹ́tíwọ̀kì ò ṣe dáadáa bẹ́ẹ̀ wọ́n sì wọ́n ní òjò wọn ra bẹ̀. ní òṣèré owó gbà èsì pípọ̀ tó dàrú kọ̀ọ̀kan tó wà lẹ́yìn sílẹ̀ nìyẹn. kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ wọn. àwọn ló kàn án ó kàn án tẹ̀bí mi wọ̀ pé bóyá tí wọ́n sọ pé mo lóyún fún ẹ pé wàá gbé mi wọlé o adébàjọ́ máa gbá mùkẹ́mùkẹ́ owó òsì kankan ò sí èmi ò lóyún o. ó lóyún. ẹ kí ni mo wá ń tọ́ láti yọ. aya ni aya tó ń tọ́ aya méjèèjì ló ń tọ́ láti yọ. aya ni mo ń tọ́ àmọ́ dáná nǹkan ṣe mí gbélé jẹ́ ká sọpọ̀ ń bá mi ṣe. ta ló ń bẹ ṣe ni ṣùgbọ́n mo ṣe ni mo wà nínú ilé láti jọ òrówó tọ́jú mi mo kàn ń pa ni ṣé mo kọ́ tó ṣe fún mi ṣá tẹ́bí náà pé owó ń bọ̀ mo bá kẹ́ra mi sí ẹ lọ́wọ́ sọ pé mo lóyún láti jọ́ iná tàti wà ń bíbà yìí tó yẹ pé máa lóyún fẹ́ ṣé mi ti ní lóyún mi ni mi ní plan ìgbà tí mo ní pé rọ́nà pa fún mi sọ́ọ́rí tó bá di àárọ̀ ọ̀la yìí tó kéré jù ní ọ̀rọ̀ náà kù ṣe mi tẹ̀kún kẹ́rù pọ̀ wà nígbà tí ìjọ ti máa dé náà mo yan dé ni mi kẹ́rù dé náà nǹkan tó kù nínú ẹrù mi tó jẹ́ kéńkéń náà máa gbé máa lọ. jìbìtì lù mí sóòlù mi jìbìtì mi báyìí èmi sọpọ̀ ń bá mi ṣe. báwo lè lu ẹ́ jìbìtì àkàdé náà ń ṣe nǹkan àwọn náà ṣe wọ́n ṣe ń bẹ̀ náà òde náwó fún mi èmi gbọ́dọ̀ ló lu jìbìtì máa fọwọ́ tó bá fọwọ́ kọ̀ mọ́ náà máa pariwo lè yé lórí o máa pariwo lè yé lórí o máa fọwọ́ kọ̀. ayé ò gbọdọ̀ gbọ́dọ̀ àdúgbò tó sọ yìí tí mo ti ń parọ́ kí ìyàwó mi ti lóyún yóò tó bímọ. ìbáṣepọ̀ náà ló bá padà sọ́mọ́ fún oyún ti jábọ́ ni oyún ti jábọ́ ni ní ìlóyún o ìlóyún torí kò pé dáadé òfin sílẹ̀ máa ṣe é lè ṣe o bọ́lí bọ̀bọ̀ sọ rẹ̀ bọ́lí bọ̀bọ̀ sọ rẹ̀ bọ́lí bọ̀bọ̀ sọ rẹ̀ bọ́lí bọ̀bọ̀ sọ rẹ̀ jọba fún mi lóyún sí i ní báyìí tó ní mo ní mi lóyún sọ bẹ́ẹ̀ fún mi lóyún yẹn báyìí ni ọ̀rọ̀ wọn tọ́jú oyún. dọ́dọ́dọ́. Adùkẹ́ wọ́n bọ̀ àgbẹ̀ nǹkan fún ẹ o gbọ́dọ̀ jẹ́ o gbọ́dọ̀ jẹ́ o gbọ́dọ̀ jẹ́ o ìgbọ̀wọ́n sójà gbọ́ wúlò náà o gbọ́dọ̀ jẹ́ o. èrò lélẹ̀ yàrá wúlò aláwọ̀ rẹ̀. ọ̀fàkàrà mọ̀já ọ̀fàkàrà mọ̀já ọ̀fàkàrà àwọn ọlọ́pọ̀lọpọ̀ ajá bàbárí má fọ́lùpọ̀ iye bọ́ra ni mọ̀dánù gbọ́ngbọ́ngbọ́n ọlọ́tí ọlọ́mì ẹbọra wọ́kàṣàrí ọbàjà ẹbọra ọlọ́tí ọlọ́mì ẹbọra wọ́kàṣàrí ọbàjà ẹbọra ẹ ṣeun ẹ̀yin ò nílẹ̀ má ṣeun wọ́n ní báyìí àṣìkágbá mo gbé wá fún ewé ẹ̀yẹ o bọ́bá ti mú mi yìí gbogbo tí ń ṣe ibẹ̀ agbègbè àbìnú tí ó wà ní ara tiẹ̀ ó ti lọ gbà lọ́wọ́ mi kò mú. bàbá mi ò gbà bẹ́ẹ̀ mi ò ní mú. kí ló dé tí wọ́n gbà ọ̀jẹ̀ mú. bàbá ẹ má bínú ó ṣe pé nǹkan tẹ́ fẹ́ gbà fún mi kó tó ti pẹ́ gbé dé mo ti rí lójú oorun. ọ̀rọ̀ làákàyè ni wọ́n sọ báyìí bí ẹdún ẹ̀yàn bá máa gbà
ojú ni má ti rí àpẹẹrẹ nígbà àdúrà ti gbà nìyẹn gbà kó mu. bàbá èmi o mi ò ṣetán àti mú mi yẹn mi jẹ ní mú. o mú àbí. mi ò mú. ẹ wá máa fi tipá mẹ́sìn lódò ni a kì í fi ipá fún lómi. ṣé ìwọ wá jẹ́ ṣe àbí. mi ò mọ. bí wọ́n bá sọ pé ìwọ kò ní mú bó bá kàn ní òkè a máa fọ ní ẹ̀fọ́ àmú. mi ò lè mú. mi ò lè mú. wọ́n fi ipá ti mẹ́sìn lódò ni wọ́n fi ipá fún lómi mú. bàbá yín lè mú. wèrè jọ ọmọ mi ń fẹ́ bùrọ̀ kẹ́nu wọ́n lọ ṣẹlẹ̀ báyìí ẹnu jákù. ìfà ń bọ̀ lè bá bà mí ṣe. ló ṣàlàyé mi ìwé yìí. inú ma kéde. ẹ ẹ wọlé. ẹ ti jákù. ẹ wọ. má jọ lọ. ẹ wọ ìwọlé bẹ. wọ́n tó kọjá nísìnyí. ṣáyà lẹ́sẹ̀ pa. mo dára. ẹ ti jákù. má jọ lọ. o bá jákù mo dára báyọ̀. ọ̀gá ẹ̀ la gbé mọ́tò pẹ̀ lẹ́yìn ẹ̀mú mọ́ àbámú o gbọ́dọ̀ lọ. ṣe yín táì ṣe báyìí ìlú yín táì wọ lẹ́sẹ̀ táì tàbí ṣọ̀gbọ́ yìí ó dàbí ọmọ akọ ìbò gbẹ̀yìn wọn ò lè gbé yín báyìí kẹ́ máa ṣẹ̀rìn lọ́nu yín ẹ má yọ ká padà bá yín bí o bọ́sítọ̀ọ̀bù ní lọ́wọ́ fún yín àádùn yín léṣe a máa nà yín tú o àkóyà fún yín o ẹ gbà báyìí èmi náà ń lọ báyìí yẹn tó bá padà wá ẹ máa jìyà. lọ́jọ́ mama lọ́jọ́ mo ti ń ṣàwọn bí ìṣàwọn báyìí. ẹ bàbá kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ bí òun bá nǹkan tó ń ṣẹlẹ̀ gbọ́ gbogbo ìdẹ́ sọ fún mi lórí fóònù yẹn kò fẹ́ yé mi. wàhálà ti wà o. wàhálà àbí ti báwo. ẹran ti jákun o. ẹran ta ni. ẹran tí ìwọ mú ọ ti jákun. ẹran tẹ̀mí mú wa jákun ó ti jákun ẹ̀yin ṣe máa jẹ́ kó jákun ṣe túlẹ̀ kó lọ ni ẹ ṣe dé dáadáa. má ṣe tó ẹ̀kẹ́ tó ẹran là àbí wọ́n tẹ́ máa ń tọ́ máa mẹ́rin wá ní òkun tí wọ́n fi máa. ẹ wo oye gbogbo ìdẹ́ ìsọ yẹn kò bá mi lé kí ni a máa ṣe sí kí ni a máa ṣe sí ó yé mi o ó yé mi lọ́sẹ̀rò gbọ́dọ̀ já kí ló dé tẹ̀yìn òṣó dáadáa mọ́lẹ̀. wo ṣé nǹkan tí wàá máa sọ nìyẹn báyìí mo sọ pé àwọn ti dákun wọ́n máa ń ní wo bó bá pilẹ̀ mọ́ adé ibà nísìnyí ṣé wàá gbó. aago mẹ́ta mà ti nù. ara yín ni ò yá. mo bá pilẹ̀ dé aago mẹ́ẹ̀ẹ́dẹ́ tó bá mẹ́ẹ̀ẹ́dẹ́ bí i ìyẹn máa yá wèrè bọ́jà lùsádà o. ẹ máa yá wèrè èmi ò ní yá wèrè mi ò dẹ̀ ní ikú kọ̀ọ̀kan kú ẹ̀yin lẹ́ máa yá tí bá fi yá wèrè tí bá mú yín dání jẹ́ pé yín bastard. ẹ wo tẹ́ ẹ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe máa dá gbogbo ọdún bí irú. kò sí wàhálà náà ńgbà tí wàá máa ń náwó ṣe bíbí náà láti ṣe. wọ́n fẹ́ rí ní òbí fáwọn ọ̀ṣà nìyẹn dẹ̀. gbọ́dọ̀ ti mú ẹran wáyé. wọ́n máa kọ́lé mi fáwọn ọ̀ṣà mi ò máa ń ná má dábìrú bí n bá kọ́mìtì ẹ lọ́rùn kó pẹ̀mí náà máa lè. ó dé ti lọ mú ẹran wá ní sọ́ba mẹ́rin wá nǹkan tó máa ṣe lẹ́yìn ìgbà yẹn ó máa ń ní gan fún ẹ. ìyànjú lórí bẹ́ẹ̀ yẹn. àìmọye mọ́tìnà bíbá yín nìṣẹ́ mo ti lé ẹran bí 7 days tó dákùnrin ẹ̀mẹ́rin wá láàrin ẹran túlẹ̀ ni mà ṣiṣẹ́ gbà báyìí o ẹran ti gbọ́sẹ̀ mẹ́ta ń bí tó tú rí
ẹ̀rọ tó ń jẹ́ kí inú ọgbà ni màá tún máa fún lóúnjẹ màá tún máa ṣàgbákí fún ẹ̀mẹ́rin wà lẹ́yìn ẹ̀ jákùn fẹ́ wèrè báyìí o. èwo ló fẹ́ ṣiṣẹ́ náà yẹn. àwọn méjì ní sá. irú iṣẹ́ wo èwo àwọn fẹ́ ṣe. dírẹ́fà ni mí sá. dírẹ́fà ni mí. yes sir. ok o ní experience about driving. bẹ́ẹ̀ sá èmi ni mo wá ìyàwó mi sàmọ̀ yìí lójó dáadáa for 5 years mo wà àwọn dáadáa tí kò sẹ́ni tó mi rárá sá. 5 years. yes sir. o ò fi mọ́tò gbà. rárá sá náà jẹ. ọ̀dẹ̀ pọ̀ lórí. rárá sá. ọ̀dẹ̀ experience is sáré. rárá sá. ṣé o ní driver's license. bẹ́ẹ̀ ni sá ó wà ní tax kò sí expire. máa fi ọ̀rẹ́ mi láti tún béèrè mọ́ ṣọ̀pọ̀tì. ìwọ ń kọ́. security sir. oh security. bẹ́ẹ̀ sir. ìjọ ti ṣiṣẹ́ rí ní security outfit. ìyára ní sir ibi kan náà lè jọ ọlá due to change of environment ni àfikún mẹ́sà. àfikún lè ṣe ọ̀rẹ́ mi. as a security man wọ́n bá sọ pé àwọn olè wọ́n ti fo ọgbà wọlé wọ́n dẹ̀ kó àdá wọ́n kó bọ̀n dání. as a security man láti save life and property kí ni first thing tó máa ṣe. first of all màá kọ́kọ́ hide síbi kan màá wo ibi tí wọ́n fẹ́ gbé gbà so tí màá ti wọ́n fẹ́ gbé gbà màá dì wọ́n mú màá sì dì wọ́n tán sí máa ń pé agbára mi ò fẹ́ ká wọn mọ́ màá láti pa àwọn ọlọ́pàá pé àwọn olè wà nínú. hello. ẹ káàsán sá. báwo ni how are you. àmọ́ ní pé kí n sọ fún yín ni pé mọ́tò wa tó ń gbé ẹrù bọ̀ láti Kaduna wọ́n nígbà tó dé bí ìdákó lanú ni o. kí ló sọ sí. even wọ́n ní gbogbo ẹrù tó wà nínú ẹ̀ ló ti jóná pátápátá. ẹ mo wà nílé mo ní pé kí n pè yín kí n tó máa lọ sọ́fíìsì ni. kí ló fa ẹkún ẹ tó ń ké ẹ̀tàdógún rẹ kù sí dẹ̀dẹ̀ ijó ẹlẹ́sìn ẹ̀ kọ̀la wòmí àdùkẹ́ bó bá ṣe wípé ẹ̀gbọ́n mi tí ń ṣèyá adìẹ tó sùn sílẹ̀ bẹ́ẹ̀ o bó bá ṣe pé nǹkan tí mo fún ẹ tó o bá gbọ́ ni èyí tó padà ní ìlú. 3 months. 3 months. Yeah. That's much. And you don't miss me. You put 3 months. Yeah, if you miss me, you come to my hotel room. But at least now, business of the pleasure to now. And they said don't work out today. Which are the don't work now. So thank God. Go to divine for business and pleasure. You need to do business to make money. But my already more assured. But she okay, she sit here. I'll check back on you. Yeah. Adúkẹ́. Mọ́mí. Ṣé Mr. Benson tí mo ní mo ò gbọ́dọ̀ rí pẹ̀lú ẹ mọ́? Òun kọ́ ni mo tó rí tẹ̀ tó ń wọ́ọ̀gì ara yín tẹ̀ lọ́mọ ara yín ti pàtìpàtì. Mr. Benson àwọn ni. Ó mọ̀ pé ọmọdé rẹ kò máa wò dì. Òun ló máa ń pè lásà tí mo sì ń bọ́ sọ ìmọ̀pẹ́nu mìíràn. Bí ẹ jẹ́ tẹnu mo jẹ́ fi yín lẹ̀ mo jẹ́ ń wò yìí. Ibo ló ti ṣe wé náà? Ẹ jẹ́ wo ṣuṣu ẹni kí n máa lọ fún àkúṣe kí n lọ fẹ́ tálákà kí n má fò lówó. Ọmọ bàtà nìṣẹ́ hùn. Gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ rí láyé yìí ọmọ gbọ́dọ̀ kọ́mọ fólówó ni ẹ̀yin ni mo rí láyé tẹ́ni kí ló fàkùṣẹ́ ẹ fẹ́ báyé mi jẹ́ ni màá mi iṣẹ́ jọ sọ́yìn ọkọ fẹ́yìn ni
ṣọ́yọ́ kó fún ìwọ̀n tẹ́fẹ́ fọkọ ni èmi lè fẹ́ yàn fún ẹ lè yàn fún mi o tó pé ìṣẹ̀dá mi ti ẹ̀kọ́ láti fọlọ́ṣì olórí èèyàn ni máa fẹ́ mi sáré sí òun ni máa fẹ́. Adùkẹ́ gbogbo tó ń bẹ́kọ̀ ni wúrà o tí mo sì ń bọ́ aṣọ tó ń tàbí ran mọ́ mi tó bá padà yá Ọlọ́run ní jó burú fún ọ. èmi kìíní ò ní bá ọ dá sí o torí mo pariwo fún ọ tó mo sì sọ fún ọ ìyá tí mo jẹ́ ń lé bàbá rẹ mi ò bẹ́ẹ̀ lọ́nkàn ọ̀jẹ̀rú ẹ̀ o ni mo ṣe sọ gbọmọgbọmọ bí ẹran fàdí tí. kí ló dé ìkọ́ mi wà bẹ́ẹ̀ ni ó lè fẹ́ gbà lẹ́nu ẹ̀ ni. ó lè wọ ìpínlẹ̀ ìfínlẹ̀. ó fẹ́ fọ́lẹ́kẹ́ Àdùkẹ́ o bó bá bàjẹ́ tọ́jú ìdí bá bàjẹ́ tẹ́ǹtì ni ó dà èmi kíní yóò sì ní bọ́ ọ débẹ̀. má fẹ́ fi mí lé ọmọ bàtà ní ṣẹ́hùn ìgbìnlẹ̀ sọ fún pé wo báwùn ní fẹ́ wà fẹ́ mi má fẹ́ mo sọ fún yín. ọmọ fẹ́ mà gbà mí gbogbo abiyamọ ọmọ yìí mà ti kan kí má tí ó mà ti lé tí kò kù tó bá délẹ̀ tán tó wọ́n ló mọ̀ owí tèmi tó. ẹ máa wò mo padà ṣe gbọ́dọ̀ ní kí n ṣe mo padà fẹ́ tí ó pé kò lù rárá pé fọgànáìsà ló ṣe fọgànáìsà mo padà lọ fẹ́ láyé mi ṣùgbọ́n èsì mo padà ṣe bọ́ bẹ́ẹ̀ àbùkù ni mo kàn bọ́ bẹ́ẹ̀ ṣàánú mi ẹ má wò mí rẹ ṣàánú mi. kò lè ṣe ọmọ rẹ bẹ́ẹ̀ nǹkan tó yẹ kéèyàn fàárọ̀ ṣe bó bá fọjú alẹ́ ṣe bí ṣe rí ni wò mí ìwọ ló pe Fálẹ́kẹ̀ ó pe ṣùgbọ́n lè torí ẹnu ẹ̀gbọ́n mi rùn sí ẹ ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀fẹ́ gbọ́ ó ń ṣàlàyé fún ẹ tó gbé àkọsẹ̀járe rẹ kò fẹ́ ọlọ́lá ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́ ẹni àfọ̀ fún ọba jẹ́ ọgbà ògbẹ̀yìn ayé rẹ bó ṣe rí. gbogbo ẹ ti rí bó ṣe mẹ́rin ọgbà kádàrá ni. ayé mi o. ọ̀rọ̀ ayé kò máa jọra wọn kádàrá ṣàgbà ẹ̀dá òwẹ̀rẹ̀ ayé òkúta kínkínní kọ́ ní lẹ́sẹ̀ o ó gbé ní ṣubú ṣé wájú ní kálọ̀ ni àbí ká padà sẹ́yìn o ọ̀rọ̀ yìí ti ta kókó kádàrá ní sọ̀rọ̀ àlègbọ́n tó kádàrá o òjìji ẹni kò ṣe é sá fún jásí kòtò jásí gbẹgẹlẹ láfi débi táwọn náà.